ló jẹ́ pé nígbà míì ẹjọ́ wá nílùú kan náà túmọ̀ sí pé máa help ẹ. Kò túmọ̀ sí àjùmọ̀bí ò kan tàánú. Ẹni Ọlọ́run bá rántí ẹni ó ṣe là lóore. ọ̀la ẹ̀sìn. So tó yẹ kó bá wà tó bá rò pé ẹ kó ẹbẹ tó tẹ̀ tó wà má bàjá Ọlọ́run rántí ẹni ìjọ kan wà tó ẹ pé Ọlọ́run máa padà rántí òjíṣẹ́ má bàjá. Ọlọ́run á yan aláàánú tì wá aláàánú tí ò ní wà ṣiṣẹ́ wa tí ò ní wò wá Ọlọ́run á yan tì wá. Ọlọ́run ṣe yan Adélójú fún mi lọ́dún náà lọ́hùn nìyẹn. It was when I was now moving from one pillar to pole because of my matter. I get my own inspiration. It's far different from pé ẹnìkan wùwà kan. Mo lè jókòó lè jẹ́ pé nǹkan ẹyọ kan péré lẹ máa ṣe mo lè develop ẹ̀. Ẹ lọ gbogbo àwọn movie mi tí mo ti ń ṣe. Because I always like to pass a message. Kì í ṣe pé kakọ̀ ṣe mí sì yẹ ká ṣe kí lè ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ nínú ẹ̀. Kí lẹ wò pé ó yẹ kẹ́ ẹ ṣe kò yẹ kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ bó ṣe máa ń wà. Ohunkóhun tá a bá ń ṣe jẹ́ àtẹ̀ramọ́ o. Ó lè ṣe bí ẹni pé ó fẹ́ le olóyìnbá never relent quitter never win winners has never killed so ẹ jẹ́ ká tiraka kásákẹ́tì má pa ká dẹ̀ máa wo ọ̀nà àti jẹ́ èèyàn wa nínú iṣẹ́ náà. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ dákun máa yọwọ́ lọ́rọ̀ bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o orin yẹn náà dẹ̀ ń jẹ báyìí o orin yẹn làwọn èèyàn dẹ̀ ń gbádùn náà dẹ̀ ń jó sí o ó kèmí náà lára o kódà mo páàkì ta ìsíwò bọ́ọ̀lẹ̀ pé kèmí náà kí n kọ́ fa ibùsùn orí rẹ̀ ni o ṣe ń gbádùn rẹ̀ orin Alani Nightingale nìyẹn Alani Nightingale ṣẹ́yìn náà ti gbọ́ bẹ́ẹ̀ kò bá igbó ẹ̀ lágbádùn rẹ̀ Alani Nightingale ó wà lórí YouTube àti dédé bọ́n ti ń dáńlóòdù orin pátápátá orin Alani Nightingale ó wà níbẹ̀ ẹ lọ YouTube ẹ la sáàṣì fún Alani Nightingale ẹ bá libẹ̀ kẹ́ subscribe kẹ́ má gbádùn orin rẹ̀ ẹ lọ dédé social media ẹ la subscribe sí Alani Nightingale ẹ follow rẹ̀ ẹ follow Alani Nightingale orin rẹ̀ dá bàbá máa yọwọ́ lọ́rọ̀ dákun máa yọwọ́ jẹ́ kí n má là ṣiṣẹ́ mi lọ. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Dákun máa yọwọ́ rẹ̀ lọ́rọ̀ mi o. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Tó a máa tún kí yín níbi tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé o ọdẹ òdùnbí bèbí pírí lológójì àìbọ̀kùn ẹ̀yẹ lórí ìtẹ́ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi gbogbo ìyìn ògo àti ọlá kó máa padà sọ́dọ̀ Ọlọ́run ọba adẹ́dàá ṣẹ̀dá. Ní dédé àsìkò yìí mo ní àlejò kan pẹ̀lú mi ó ṣeé ṣe kẹ́ ẹ ti máa rí wọn nú àwọn fíìmù lóríṣiríṣi lójú screen lójú amóhùnmáwòrán ṣùgbọ́n ta lẹni tí mò ń bá wí gan tí mò ń sọ nípa ẹ̀. Tọ́ Yorùbá wípé ẹnu oníkàn láti gbọ́pọ̀ àwọn ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tà ẹ bá káwọn tó wò ìjákèjádò àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ nífẹ̀ẹ́ wa tẹ́ ń ṣùgbà wa gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa àkíyín dáadáa ṣùgbọ́n olórí wọn kọrin kan ní tábà tí kíyìn ní tán ẹ jẹ́ rántí kí àwọn ẹlẹ́gàn náà gbogbo ẹ tó jẹ́ pé ẹlẹ́gàn wa náà ní àkíyín mo fẹ́ kẹ́ wá máa wò nǹkan kan bẹ́ẹ̀ bá kẹ́lẹ́gàn náà ó dáa kẹ́ ẹ gbọ́n ohun tó tí ò bá sí àwọn ẹ̀ ní sáré gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ọ̀rẹ́ ni yín lójú àtìlẹ́yìn àkíyín ẹni tó sì jẹ́ pé ọ̀rẹ́ ni yín lójú àti ìkan òkú lẹ́yìn gbogbo yín náà la kí mo kẹ́lò nínú àánú kó bá mi yí gbogbo àwọn ọ̀rẹ́ lójú ìmí ìlẹ́yìn kó bá mi yí yín lọ́kàn padà torí pé kò sí bẹ́ẹ̀ dá ṣe máa wà tí ò bá gbọ́ ta rẹ̀ tó jẹ́ tẹlẹlẹ́ni ló ń gbọ́ lọ́nà àbáàdì òun náà lè kúrò lójú kan. Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tó pé òun gbọ́ tẹlẹlẹ́ni lọ́nà tó dáa Ọlọ́run bá gbọ́ tiẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni mo kí nílé lóko níbi gbogbo tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti máa wò wá lákòókò táwọn ẹ kú ilé ẹ kú dédé àkókò yìí. Tẹ́ bá ń gbọ́ Iron Lady nínú eré kan tó gbajúgbajà lẹ́nu ayé tẹ́ gbogbo èèyàn ń wò lọ́tún lósì bẹ́ẹ̀ yóò bá ti wẹ tètè lọ wò ó àlejò ọ̀ràn àlejò ọ̀ràn Ọlọ́run ìjà gbà àlejò ọ̀ràn gbà á àlejò ọ̀ràn yẹn inú owó tó dùn inú àwọn ará alé tí wọ́n wá bá gan ó tó dùn lápá kan tẹ́ bá wo fíìmù yẹn lẹ́mú ń tà ń sọ tọ̀ bí ọ̀rọ̀ wà báyìí orúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ àwọn èèyàn mọ̀ yín sí Ajiara Malifa àwọn míì àwọn àpè yín ní Iron Lady èmi gan Iron Lady mò ń pè ẹ jẹ́ ká mọ̀ yín gan tán. ẹ ṣe fún àǹfààní tó jẹ́ pé ẹ ò mọ̀ wá Murizak Olúwatósìn Ọláyẹmí lórúkọ mi officially ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn máa ń pè mí ní Ajiara Malifa agbọ́ má bí wọ́n nǹkan tó lè bá Ajiara Malifa wá ni wípé mo ní company nígbà tí mo fẹ́ register oríṣiríṣi orúkọ la submit federal government ní kálágbájá tí ń jẹ tàbí ọdún náà kí ló ṣẹlẹ̀ gan bá lẹ fún mi bẹ́rù àtìgbé ayé manual ni nígbà tí mo sọ kò tí ì sí digital tí wọ́n ṣe ń sìn n bá jókòó sórí tébù bọ̀dá yẹn n bá bẹ̀rẹ̀ sí ní kó orúkọ pọ̀
mi ìfẹ́ sọ àṣírí orúkọ yẹn lẹ́nu lọ́jọ́ iwájú ẹ̀ máa gbọ́ mo wá mú láwọn orúkọ bí èèyàn bíi 4 mẹ́ta bó ṣàpòpọ̀ mo wá pè mo rí pé ó dẹ̀ ṣe é pé o nígbà yẹn dẹ̀rẹ́ mo máa ń ṣe ọṣẹ àìsà nígbà náà so àwọn orúkọ wọn wà tẹ́ pé bí ó ti farajọ tí mo ti ń jẹ́ tẹ́lẹ̀ ìgbà tó yá orúkọ mi tún kún mọ̀ pé kí ẹ má dàbí ẹni tó kó wà bias mo á fi orúkọ kẹta kún ló fi di Ramalifa wọn ò pé kò tí ì kún tó torí ibi tí mo ní nǹkan gangan mi ò sí níbẹ̀ mo á fi Àjíà síwájú ẹ̀ nígbà tó lọ́wọ́ dẹ̀ máa gbé bó ṣe ń ṣe dé ọkọ̀ ní orúkọ mi Àjíà Ramalifa Àjíà Ramalifa nǹkan tó wá bí agbó má fi wọn ni pé lọ́dún kan nǹkan kan ṣẹlẹ̀ lágbólé wa eléyìí tí ìyá mi wò pé ọmọ yẹn máa ti gbọ́ kìíní kan ẹ̀ wá jẹ́ kí n kàn tí ẹ̀yin sọ fún ẹ mo ní mo ti gbọ́ báyìí dàtí tù sí ẹ ti gbọ́ ẹ̀ẹ̀kan bí wọ́n ni agbó má bí wọ́n ìfà tó bá ń wá gbó má bí wọ́n mí ìwọ ni bí wọ́n ṣe sọ lọ́dún náà lọ́rùn ìgbà táwa dìde kúrò lórí ọ̀rọ̀ yìí ó dẹ̀ yẹ kó máa pè mí lágbó má bí wọ́n lòótọ́ mo á rántí oríṣiríṣi ọ̀rọ̀ tèmi gan ti gbọ́ tẹ́ pé ẹni tó lọ̀rọ̀ gan ò ní mọ̀ pé mo gbọ́ ọ̀rọ̀ mi o ọ̀rọ̀ ọlọ́rọ̀ gan ò ní mọ̀ torí ẹ̀ ní rí lójú mi pèlè ń tàsé ìwà mi ìdí tí mi dẹ̀ ṣe ń gbé sójú àti ìwà ni pé ẹni wá sọ fún ẹ o máa ṣe ní ṣùtà tó máa pa torí wọ́n á wà nítorí pé àwọn tó bá wá sọ ọ̀rọ̀ yẹn fún èèyàn téèyàn bá ti lè ṣe bíi pé wọ́n gbọ́ tó ti sáré fi wò àbíkẹ́ tó ti bí wọ́n ẹni yẹn ló máa fi sínú jàǹbá ẹni yẹn gan tí wọ́n ní jẹ́ kó o rí àǹfààní àti gbọ́ míì mọ́ wọ́n sọ pé kárí ká pé àrí kì í jẹ́ kó ojú ẹni fọ́ ká gbọ́ ká ṣe bíi pé àgbọ̀ kì í jẹ́ kí ti ẹni di ìdí tí Àjíà Ramalifa agbọ́mábìnrin ló jẹ́ pé mo kúkú lò lórí gbogbo social media mi Àjíà Ramalifa ṣùgbọ́n orúkọ tèmi lẹ́kùnrẹ́rẹ́ officially gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Olúwatósìn Ọláyẹmí officially bọ̀ mo láìkí Àjíà Ramalifa tẹ́ bá fẹ́ pé tàbí Iron Lady bí bẹ́ẹ̀ kẹ́tì ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn tó bá ti wo àlejò ọ̀ràn yóò yé wọn tó nínú orúkọ yín gan mo rí pé ó tiẹ̀ láwọn ẹ̀kọ́ nú ìyẹn ni pé ká fi gbígbọ́ ṣaláìgbọ́. bẹ́ẹ̀ni gbogbo ọ̀rọ̀ kọ́ ni ẹ máa gbọ́ tẹ́ máa fi sisi kẹ́mi tí ń gan bá gùn kọ́kàn tí ń gan bá balẹ̀ ẹ kàn gbọ́ nígbọ́ wípé Ọlọ́run kàn fẹ́ kí n gbọ́ ọ ni ṣùgbọ́n nígbà míì wà tó yẹ kẹ́ rèé àti sí ọbọ̀ mi lákàyà àti òye máa sọ fún yín pé ó dẹ̀ yẹ kí n sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yìí bọ́tẹ́ mi máa pé kí la ń bá ká lóòrò èmi náà gbogbo nǹkan jọ èmi lójú torí pé mo mọ̀ pé kò sí nǹkan tá a mú wáyé mo máa ń sọ kò sí nǹkan tá a máa mú lọ. ẹ ṣeun gẹ́gẹ́ bí òṣèré tíátà a tún mọ̀ yín gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ ẹ jẹ́ ń wá mú báyìí ó ti tó gbàwó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ìyẹn ní ó ti tó gbàwó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn ìjì lóòótọ́ takọtabo ni wọ́n. ṣe rí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti iṣẹ́ tíátà dáàdì ti tèmi wọ́n bá àwọn kọ́kọ́s kan ṣiṣẹ́ ń gbà yẹn a máa ń pọ̀ ní olóṣèré tíátà ní Ìjẹ̀bú Access nígbà yẹn àwọn scene tó jẹ́ wípé tó ní ṣe pẹ̀lú nǹkan tó yẹ pé educative stuff that they have to speak in English and the likes nínú ẹ̀ so role tó máa ń sábà fún wọn is not a full-time job because my dad was a manager then ọ̀tọ́ bá ti ní àdúrà bàbá bank ló máa ń pè wọ́n ẹjọ́ bá wa ṣe wọ́n máa lọ bá wọn ṣe àwọn iṣẹ́ yẹn more unfortunately pé TV series nígbà yẹn ṣá dáàdì wá ṣàṣìbí 2 or 4 seasons nínú ẹ̀ I think pé adájọ́ àbí nǹkan náà ṣe ọdún tí wọ́n ti pẹ́ gan-an mo ń sọ̀rọ̀ ìsídá 1980s or early 1999 nígbà yẹn but èmi kàn like nǹkan ẹ̀ ṣùgbọ́n tó máa di nǹkan bí 1990 yẹn ní school àwọn teacher went to beer party and stuff ọmọ wa sọ pé okay ẹ wá jí ká ṣe cultural dance and the likes mo wá rántí lọ́dún kan teacher yẹn wá ní ká ṣe fíìmù ẹlẹ́pà yìí okay mi ì mọ orúkọ tá ìsìnkú bọ̀ ẹlẹ́pà yìí làwa student ń pè nígbà yẹn torí pé wọ́n fẹ́ kí comic wà nínú ẹ̀ so as a lè wọ́n wá gbé tray fún mi pé kí a ta ẹ̀pà ẹnu ọ̀nà yẹn dẹ̀rẹ́ bí ọ̀nà méjì ni ìkan jáde straight ìkan bọ́ sẹ́gbẹ̀ẹ́ mo wá ti notice wípé àwọn tó ń jáde kúrò lórí stage ta lò báyìí ni wọ́n ń gbà nígbà tó di tọ̀dọ̀ tèmi àwọn tó bọ̀ láti inú ilé wọ́n ń gbà báyìí bódà pé teacher yẹn ṣe mistake lọ́wọ́ ní kèmí gba lólé tèmi bá ti fẹ́ lọ mọ̀ pa inú yàrá lélẹ́yìí tí a ti plot fáwọn èèyàn I never knew that was plotting then pé ta ti là kálẹ̀ fún àwọn èèyàn láti gbà wọ́n á ní àrárá o pé báyìí ló yẹ kémi náà gbà ṣé bí mi náà ń lọ ni ló bá ní shut up ṣé mo àyà mi já mo ṣáà jókòó mo ká ọwọ́ mọ́ra ìgbà tó di sí tèmi mo wọnú yàrá tó ní wọ̀ mo dúró ìgbà tó wá di pọ̀ gá àgbà dé láti wá supervise iṣẹ́ tá a ṣe látòkèdélẹ̀ yẹn ló wá ní no tó bá jẹ́ pé mo ti dìde níbi tí mo wà yẹn ni ó máa dà pé bóyá èmi mo lọ sọ fún ọ̀gá àgbà pé nǹkan kan ọ̀gá pé nínú pé gbogbo nǹkan tẹ̀sí látàrí olùdàpọ̀ ṣùgbọ́n bí tọ́mọ yìí gbà kọ́ ló yẹ kó gbà ó ń ta ẹ̀pà ní
ẹ ti sọ pé ibi táwọn èèyàn ti ń jáde láti nílé ó lọ kó lọ báyìí ni ọ̀gá yẹn kàn wo tíṣà mi olùkọ́ yẹn kàn wo ojú mi ibi tí mo jókòó sí mo yá sáré dojú bolẹ̀ báyìí torí ta ló bí ẹ̀dá tó máa wojú tíṣà yín gbà náà mo kàn fojú bolẹ̀ báyìí pé kí ló dẹ̀ fún mi ní òye yẹn ni pé dáàdì mi máa ń mú mi jáde lọ sáwọn ibi tó ti ń ṣeré mọ́tò alájàpá ń gbà oníjàpá kan báyìí ìyẹn mọ́tò oníjàpá yẹn B2 thank you ni so àwa ọmọ wọn máa fi wá sẹ́yìn mọ́tò táwọn bá ti débẹ̀ àbọ̀lẹ̀ àdúró àmọ́ àwòrán mo fẹ́ sọ pé lára ẹ̀ràn yẹn ni mo ti rí àwọn òye yẹn nígbà náà lọ́wọ́ wọ́n ṣáà correct àṣà àṣìṣe yẹn bàtà wá ṣetán táwọn ọmọ òbí náwó fún mi gan wọ́n dẹ̀ nínú àkọọ́lẹ̀ ilé ẹ̀kọ́ yẹn kò sí òbí tó náwó fọ́mọ school tó bá ṣe bọ́ èmi wọ́n fún mi lówó torí ṣe nǹkan tó ti ń wù mí láti ṣetán fún mi l'opportunity mo fi ṣe lẹ́yìn yẹn ló ti wà lọ́kàn mi pé tí mo bá dàgbà ó ṣeé ṣe mi ì ṣe pé mo yàn níyàn án pé nísàn-án mo pé ó ṣeé ṣe kémi náà ṣe torí pé ó rà pé òye yẹn ti ń yé mi nígbà yẹn ṣùgbọ́n nígbà tó wá di ọdún 2021 nígbà yẹn mo fẹ́ mú wọnú ara wọn bí mo ṣe di pèdèpèdè ní o mọ́mì mi ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Remo North Ìṣàrà Gógùn MC tí wọ́n pè ń jọ́ náà bá wá àbá ti dúró àpèṣẹ méjì ló wá bá dúró rẹ ṣe mo bí bòmí tèmi ṣe wọlé lọ pé kò ń lọ mú aṣọ mi sí ara èmi kàn mú máìkì ni ṣe mò ń dẹ̀ ti ní program tó bá dẹ̀ ti ṣe event wọn èmi ti máa ń lọ síbẹ̀ máa jókòó mo rí bí wọ́n ṣe máa ń ṣe mo rí pé inú tí wọ́n bí mọ́ mi ó ti ń sọ̀rọ̀ kò dẹ̀ tí ì sí fóònù lọ́dún tí mo ń sọ yìí ìwé pé a ti sọ pé fóònù tí ì tàn kálẹ̀ bí 2021 mi ilé gbàgbé June July ní ọdún náà. 2021 àbí 2001. Ẹ̀fọ́ríjì 2001 thank you 2001 torí end of year section ni wọ́n fẹ́ ṣe nígbà yẹn èmi kò dẹ̀ wá mú mic àwọn ti wọlé lọ èmi mú mic ń bá sọ akí gbogbo ẹ̀yin bàbá ti torí àwọn rẹ̀pù ti dé chairman ti dé councillor ti dé àwọn chairman àdúgbò ti dé àwọn chairman local government tó wà ní gbogbo ẹyẹ wọn ti dé wọn rántí pé chairman Ṣàgámù wà ń bẹ̀ tí Remo North tó wà bẹ̀ bí chairman mẹ́ta ṣá èmi kò mú mic ni bá bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wọn kàn ti jókòó sí captain àti item dẹ̀ ṣe wà ń bẹ̀ lọ́rọ̀ kan ṣá mo báyìí tí mo sọ table máa mi bo inú ẹ̀ wá dùn rò pé MC ló ti dé bóyá MC ò wọ́n fìyàn ránṣẹ́ torí aṣọ tí mo wọ̀ tẹ́lẹ̀ Ankara ni mo wọ̀ gbogbo àti wọn kò mo fẹ́ dà pé ní òde mo fẹ́ ṣe mo wá wọlé lọ wọ jíìsì àwọn náà ti wọlé lọ change so kàn jẹ́ kó tètè mọ̀ pé èmi ni mo wà ní orí ìdúró kí n má fọ̀rọ̀ yẹn gùn àṣà bẹ̀rẹ̀ sí ní ṣe bá tó wá di pé proprietor fẹ́ give speech máa ní báyìí ẹ jẹ́ káwọn màmá wá àwọn kinní kan èmi bó ti ṣe máa ń ṣe èlèmí rí lèmi náà kàn ìgbà tí màmá máa gba máìkì lọ́wọ́ mi báyìí wọ́n gbọ́ fọ́ọ̀sì yìí ẹ máa gbọ́ ṣe mọ̀ pé nígbà míì náà ọmọ tó bá sọ̀rọ̀ sí máìkì rí bọ́tẹ̀ tí ń gbọ́ léraléra lẹ́wọ̀n pa alágbájá ló ń sọ̀rọ̀ yìí ìgbà yẹn tí ì máa sọ̀rọ̀ bí alára báwọn bó ṣe fẹ́ gba máìkì lọ́wọ́ pé kán sọ̀rọ̀ báyìí tábà tó bá jẹ́ nínú fíìmù náà ní kò lè ṣẹlẹ̀ ó dẹ̀ lè ṣẹlẹ̀ ṣe mọ̀ ń kàn gbọ́ pé èèyàn kan sọ̀rọ̀ pé gbòòrò pa pé MC ló rán ọ̀yàn wá wọ́n kí n gbé máìkì fún wọn lọ́wọ́ báyìí kán gba máìkì báyìí àwọn méjì kọ́kọ́ wo ara mọ̀ pé kí ló tó ń wò mí ṣé wọ́n mọ̀ pé mi ni wọ́n kò pa máìkì yẹn ó dẹ̀ lọ ìmọ̀ sluggishly wọ́n dẹ̀ lọ́dẹ̀ wọ́n ṣe pé wọ́n ka speech yẹn pa àwọn mọ́mí tẹ́kọ́ tó máa ń ka speech báyìí wọ́n ṣe pọ́n ra kà á bá kan ṣá bọ́ ó wà normal and moderate. ṣùgbọ́n mood yẹn wọ́n wò pé wọ́n kàn náwó máìkì yẹn padà sí mi mo kàn gbá ni ṣùgbọ́n tí wọ́n rẹ̀ pé bí a rẹ̀ pàbí ẹnìkan ṣá ló ń sọ̀rọ̀ bí a father of the day mo ṣe gbé wọ́n ṣẹ̀ṣẹ̀ báyìí lọ́kàn ní balaba. lẹ́tọ̀ọ́ sí nǹkan tó bí mi pé kí ló ṣẹlẹ̀ ìbọn ló di ẹni tó ń sọ kí ni community data sọ̀rọ̀ bí ẹ ṣe máa ṣe kó ṣàgbà mo tún wá ṣe event yẹn dé bí a bí nǹkan bíi 5 or 5:30 bí ẹni tí ó jẹ́ MC ṣe ń bọ̀ nìyẹn ló bá ní bàtà wá ti tọ́ bá ní next time èmi yẹ kémi kí òun pé àwọn ọ̀gá wa ti dé àwọn ọ̀gá mi ò lè gbàgbé story mi bá pa àwọn ọ̀gá bíi báwo mo ní wọ́n fún yín níṣẹ́ kẹ́ wá ṣe wọ́n fi níṣẹ́ kẹ́ wá ṣe ẹ̀ wá ṣe kí iṣẹ́ má bàa wọlé mo dẹ̀ bá yín ṣe tó bá níyẹn òun rò kó sáré gbé fẹ́ǹsì mi mo lè mi ò ṣe é ṣe ọmọ ní nǹkan mi torí wípé nílùú yẹn èmi ò gbé bẹ̀ Ìbàdàn lèmi ti ṣe tán mo wá ṣe external ní school kan ni so wọ́n wà ní break wọn pé jẹ́ lọ kí mọ́mì mi mọ̀ kán ṣe ṣiṣẹ́ ṣe pé kò sí fóònù ni mo bá wọn pé wọ́n máa ṣe ṣíṣe ńjọ́ kejì so lèmi fi gba mic ló wá sọ pé in fact pé ọmọ ní ẹ ò dẹ̀ ṣe dáadáa ó mo mọ̀ pé lọ́mọ tó ṣe kinní báyìí gbẹ̀nú ṣì bí màá mi lọ́wọ́ mo fẹ́ parọ́ fún yín pé nínú event yẹn ni mo ti rí 4 invitation tí mo lọ sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín 4 invitation fún àwọn schools ní Ṣàgámù ní gbogbo school tí mo sọ yìí wà máàmì ẹ̀rù bà wọ́n tẹ̀lé mi lọ méjì inú ẹ̀ bàtẹ́tẹ́ rí pé kí ẹ̀rù fi bà wọ́n ìgbà tí mi ò ṣe rí tí àwọn ṣọwọ́ tẹ̀lé mi tí ẹ̀ wá bọ̀ bí ẹ torí ààbò ní mi ìlé sọ́bọ̀ torí pé àwọn colleague wọn nígbà àwọn
association of kìíní kan primary school kìíní kan bí anaps àbí kan lọ́pọ̀ wọ́n sì ń ṣe pọ̀ nígbà náà ní tẹ́ pé ó strong gan ní mú ọjọ́ kìíní kó papọ̀ mọ́ra wọn tẹ́bá dẹ̀ máa ń papọ̀ mọ́ra wọn kó àti sáré bẹ̀ láti 8 sí 2 àwọn kan bẹ̀ láti 2 so wọ́n máa ń shift ẹ̀fúnra wọn gba ẹnu sì kò ń gbà náà wọ́n mi tẹ̀lé mi lọ méjì inú wọn bá tẹ́lẹ̀ pé wo ọmọ yẹn ti dáńgájẹ́ bí ó ṣe tẹ̀lé mi lọ méjì tó kù nìyẹn méjì tó kù tí ó bá tẹ̀ gbogbo tó bá fọ́ọ̀lì ni pé tèmi ti wọ́n pé mi ìfẹ́ ṣiṣẹ́ yẹn pé mo wá lọ mo ṣiṣẹ́ tó yẹn wọ́n fún mi lówó wọ́n fún mi lóúnjẹ ebi wá pa mí dé wá pa èmi ò lọ mọ́ náà àfi kó lọ wọ́n ló ti gba káàdì àwọn méjì tó kù àfi kó lọ so mo fi lọ méjì tó kù tí mo wá lọ yẹn kábíyèsí Ọlọ́run yìí mọ̀ pé bẹ́ẹ̀ lónú tó wọ́n dóúnjẹ sọ́tọ̀ fún mi wọ́n tún fún mi lówó mọ́tò wọ́n ti mi bí special guest Ọlọ́run gbọ́ ìbàjẹ́ mo ti torí méjì yẹn wà discourage ìbá má débi tí mo dé ní ẹ̀kọ́ rèé o fẹ́yìn tẹ̀ ń gbọ́ wa. so bí mo ṣe di pé mo fẹ́ lè sọ pé 2001 ni mo rí pé mo wọnú broadcast nìsan máa yẹn tó sọ pé mi ò kóhun gẹ́gẹ́ bí ọ̀gá aṣọ fẹ́ fi mí ṣọmọ ni mi mọ̀ later ló ṣe sọ pé ó dà pé ó ní program kan ní OGBC AM nígbà yẹn ló wá ṣàdí kí n wá mo ṣàtẹ̀lé wọn lọ́lẹ́ẹ̀kan àbẹ́ẹ̀ méjì bàbá mi wá kú ní bàbá mi wá kú ní táìmù yẹn ló wá ní kí n wá ka announcement yẹn fúnra mi mo lè sọ pé bí a mo kọ́kọ́ sọ̀rọ̀ yí ẹ̀gbàrà ní 2003 àbí nǹkan ṣá or 2 mo ti gbàgbé ọdún náà lọ àti bá lò bẹ̀rẹ̀ láwọn fámìlì wa so lẹ́yìn ìgbà yẹn mo ṣe lọ nìyẹn sọ pé ó ló ń ṣe ń bẹ̀ jáde tó bá kí mo mọ̀ pé iṣẹ́ tó rí rán mi ní bàbá ti sá lọ ń gbà mí not of 2010 mo wá padà dé pẹ̀lú iṣẹ́ ENR Enhancing Nigeria Response on HIV and AIDS ìyẹn àjọ kan tó jẹ́ ta láàánú tó wá support Ogun State Government lórí láti mọ ipò ìlera tí kálukú wà lórí ọ̀rọ̀ àrùn kògbóògùn lọ́dún náà lọ àwọn yẹn ṣe bí ọdún 4 lẹ́yìn ọdún 4 yẹn ó dà pé wọ́n ní terms and conditions àti ìgbà tán lè ṣe partnership wọn lọ wá kó wá sọ́wọ́ state government tí wọ́n pẹ́ àwọn ò lè sanwó yín o wọ́n fi bó ṣe wá dà wálẹ̀ gbogbo ẹ̀mú dẹ̀ tí lè experience pé Paramount FM láti ṣe know your status ní ìgbàgbé lọ́dún náà lọ́wọ́ Yorùbá and English version ni so ìjọba ṣe papọ̀ mi kọ́kọ́ àpò so bọ̀ Yorùbá lẹ́yìn igun Yorùbá lẹ́yìn wa kò sí ètí mi tí fusion nínú ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n wá fẹ́ ṣe jíǹgbù Ìjẹ̀bú wọ́n fẹ́ ṣe ní ti jíǹgbù wọ́n máa kó àlọ́ production we do it for them and the like so wọ́n dẹ̀ máa fún wa lówó in fact pípé kí àjọ yẹn máa lọ mọ́ ni tó ní wọ́n ṣe dáadáa gan oh god ọdún bá mi ṣàánú bí ó bá wà torí mo rántí mẹ́mbórì yẹn lára nǹkan tó jẹ́ ká lè sọ pé alọ́jọ́ ọ̀la nínú iṣẹ́ yìí nìyẹn lẹ́yìn yẹn tó bá 2014 15 ṣá 13 14 15 láàrin ọdún mẹ́ta yẹn ni wọ́n ṣáà ti múra àti lọ wọ́n á wò pé ṣàmà wá jókòó sílé yìí iṣẹ́ ìjọba ni òyà ẹ̀ àṣetàbí ṣe gbogbo ẹ̀ tó bá ti di diamond tá bá ti ṣe dé final stage torúkọ bá jáde ọlọ́jà lórúkọ mẹ́ torí pé àmọ́ ni Ọlọ́run lámọ̀ báwo kó dáa bóyá kí n máa ṣe marketing bá bọ́ sí marketing field bá bẹ̀rẹ̀ sí ní gba advert kiri ìgboro mo bá bẹ̀rẹ̀ sí ní place advert láì ní program on here so I started doing that I started making my money. báwo ló ṣe wá rọrùn ṣe mọ̀ pé téèyàn bá ní orúkọ rédíò dáadáa bẹ́ẹ̀ yẹn ó máa ń ṣòro láti gbaṣẹ́ Ọlọ́run báwo lẹ ṣe pa ṣe làákàyè yín báwo lẹ ṣe ṣe àmì ìjẹ́gbó jẹ́ ṣé tàwa náà ṣe rí ọ̀rọ̀ tẹ́sẹ̀ jẹ́ kí n rántí ọdún 2016 tí mo lọ sí ọjà Kútọ̀ ní Abẹ́òkúta mo wá dọ́dọ̀ àwọn màmá yẹn mo ní tray kan lé dọ́là mo ṣe fi tray yẹn jẹun woman kan Mrs. Adéyẹmí Barry ní Kútọ̀ wọ́n sì wà ń Kútọ̀ báyìí Olúfúnmi àti Jáskẹ́ mama ní tray yẹn lọ́dún náà lọ́hùn she will be one of the person tẹ́ pé ti bá àti máa kan ọmọ Ìgbò ni mi mọ́ rí ẹ mọ̀ kó yẹ kó entrust owó sí yín lọ́wọ́ láì rí yín rí láì mọ̀ yín rí they all pay like 4 or 7 weeks ahead wọn ò dẹ̀ rí mi rí that's àfikọ́ta kọ́ nìyẹn àfikọ́ta ni wọ́n sọ fún mi lọ́dún náà lọ́hùn bó ṣe wá rọrùn lélẹ̀ ìgbà àrùwà mi tẹ́ pé ànírówó mọ́tò máa fẹsẹ̀ rìn ni wọ́n á sọ fún wọn pé ẹgbẹ́ program tó bá ti di kinní kan mi ì tí ní personal program gbà náà àwọn program tí wọ́n fẹ́ fi iṣẹ́ yẹn sí ni máa fi advertise máa sọ fẹ́ni pé ẹ máa kì í lórí program ẹ máa sọ pé mi náà wà ń bí o máa ń lẹ́sọ̀ fún pa marketing làwa wọ̀ kì í sọ̀rọ̀ marketing làwa ẹ máa gbórúkọ mi pé mo máa sọ fún ìwọ tó bá ń train lọ́wọ́ as a broadcaster tí wọ́n bá tiẹ̀ ṣe ń dárúkọ ẹ̀hún yìí ó tó fi jẹun fún ẹ tó bá mọ nǹkan tó ń ṣe ó tó fi jẹun pé ẹgbẹ́ program báyìí lágbo báyìí ọ máa dárúkọ mi bẹ́ẹ̀ èmi ò kí ń sọ̀rọ̀ èmi ni máa lọ wáṣẹ́ wá just name it for them like that ó dẹ̀ gba ọṣẹ́ wọn lóòótọ́ wọ́n ṣiṣẹ́ wọn mọ́mí náà ti fẹ́ lo ṣẹ́ yín dáadáa ti fẹ́ lo ṣẹ́ yín o ẹgbẹ́ ní social time ẹni tó fún iṣẹ́ náà fọ́kọ̀ fún ṣiṣẹ́ gbáwo lè èkéèlò ló fi máa ní client kí ni it wasn't easy anyway but at least pẹ̀lú wisdom of God ó padà easy 2014 alẹ́tẹ̀lẹ́tẹ̀ mú kọ̀dẹ̀ lọ bá ọ̀rẹ́ mi kan jẹ́ ṣètò university kan náà ni wọ́n á wá advert lọ sọ́dọ̀
máa ẹni chairman Àkúmọ̀rà ní national nurse Apẹ̀lógún wọ́n wá advert débẹ̀ lọ́dún náà lọ́hùn kábíyèsí Ọlọ́run kí ló ṣẹlẹ̀. in fact the man gave me full attention ó kọ nọ́mbà fún mi pé kí n gbà for condition kan ní ó bà attention yẹn jẹ́ ó ní at times it's not good to lie ẹ yé parọ́ ẹ má jà parọ́ ní gbogbo tá a bá ṣe jájọ irọ́ kúrò ká ní mi ò parọ́ ńjọ́ yẹn ni ó ṣeé ṣe kí n gbaṣẹ́ yẹn ló wá ní ẹ má bínú association wọlé yìí belong sí mo ṣe parọ́ pé FIBA ni ká ní mo mọ̀ kí n sọ pé igi dá dúró ni mí ń gbà náà ṣùgbọ́n FIBA tí wọ́n dárúkọ ẹ náà padà help career mi. ẹ ṣì káwọ. tí bá ní kí n máa ṣe fídíò yìí máa gùn. ẹ jẹ́ kí n ṣáà ẹ mọ̀ pé à ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ nǹkan tó mọ́pọ̀ ló dání ni. as a lordship places. nígbà tí ó wá ní association mo blows mo ní FIBA ni wọ́n ní àwọn bolo tí wọ́n fi àmì paramount fm ti máa lò mádé báyìí lò lójì bìsì ló wá lókè kò sí wàhálà pé àwọn fẹ́ travel lọ Àbújá àwọn dẹ̀ máa lò bí 2 weeks táwọn bá fi máa dé tí bá tún lé dọ̀la mo tọ́jú ìwé tí wọ́n fi kọ bẹ́rò sí tí wọ́n kọ ìwé sí ṣó méjìlá gbé lọ fún ọlọ́dún náà lóye máa ti bọ̀ kan brown kíní kan mo gbẹ̀gbẹ́ orúkọ bọ́ yẹn lájọ lọ aníṣòkan tá a fẹ́ jẹ́ confusion nínú ẹ̀ gẹ́gẹ́ bí video stop nígbà náà mo dẹ̀ fẹ́ gba advert so tí advert yẹn mi ò lọ as documented I went as ora but because of this document of video tí mo ní lọ́wọ́ yẹn eléyìí tá a fẹ́ fi ṣe yẹn wà documented mo pé omi ẹ̀kọ́ ni àgbé méjèèjì wọnú ara yẹn náà kọ nọ́mbà sí lọ́dún yẹn wá ní òkè pé àwọn fẹ́ lọ lo 2 weeks ní Àbújá wọ́n fẹ́ ṣe meeting kan bẹ̀ pé táwọn bá fi máa dé it was the chairman of Àkúmọ̀rà in Ogun State there pé táwọn bá fi máa dé kí n máa ID card mi wá tí n bá ń bọ̀ pé kí n máa rà àwọn fún mi full support nǹkan táwọn bá fẹ́ káwọn ṣe àwọn ṣe èmi ò ní ID card mi kì í ṣọmọ ẹgbẹ́ mo ti fọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ lọ parọ́. ogun bẹ́ẹ̀ ṣe. ṣé mo nígbà míì téèyàn bá ti jẹ́ ẹni tí Ọlọ́run kẹ́gan tọ́pọ̀lọ́ ẹ bá ń jí mo kọ̀ pa ẹ̀wà kí la fẹ́ ṣe. ọ̀rẹ́ mi kó dẹ̀ wà lórí Facebook dọ́wà kì í ṣọ̀rẹ́ nígbà táwọn yunifásitì. bó mo máa rí post léraléra pé ó máa ń sọ pé ẹgbẹ́ kan máa ń pronounce ẹgbẹ́ FIBA ó dẹ̀ máa ń pronounce so many activities ẹ̀ lórí rédíò. mo kàn ní inbox ẹ̀ ní aláyé gbólóhà ó ní ìyá aláya agbẹjọ́ mẹ́ta kí ní kan mo ní jọ mo ní ìdí help kí ni mo ní ìdí ID card accession yóò ní kò tó easy jù nìyẹn àṣàláyé gbé mi mọ́ra ni olóò easy jù pé mo ní láàrin week tẹ́ bá ti sanwó tẹ́ bá ti dọ́mọ ẹgbẹ́ ó máa wọ̀ọ̀kà mo tó bá ti jẹ́ ìlò lówó ló bá sọ bí i 5,000 àbí 7,000 lọ́dún lọ́dún ló ṣe àkáwọn kólẹ̀ mọ́ lókè mo ṣe máa gbáyé kó ní máa gbáyé card ń bẹ̀ tọ̀ ẹni kan send account number bá send account number ṣé mo ẹni tó fẹ́ lọ fi gbaṣẹ́ ẹ send account number ni ṣé wá rí mo ṣe wá send account number bọ́ send account number tí mo send owó sí wọ́n wá ní payment gbẹ́yẹ̀dà àti máa download receipt certificate so mo lọ send ẹ̀ ní ẹnu counter ni n bá ní receipt pé a máa pàdé lọ́wọ́ nípa pàdé nílé ẹgbẹ́ pàdé sílé ẹgbẹ́ yẹn n bá tender receipt fún wọn. lọ́dà pé bẹ́ẹ̀ náà bí akéwìdè lọ pàdé wọn ló jìbìsì mi ti gba ìgbésà lọ́ba ní kí wọ́n rẹ̀ pẹ̀lú in a week's time mo ní 2 weeks time mo ní ìdánwò máa ready. 5 days lọ kù 2 days kí wíìkì pé àfà bàbá àwọn ọmọ ọ̀rẹ́ ọmọ ṣe àwọn ọmọ ọ̀rẹ́ ṣe ìgbà yẹn náà èmi dẹ̀ ti wá role máwọn èèyàn so mo ti àwọn tẹ́ pé wọ́n ti wà distance mo ti súnmọ́ wọn àwọn tẹ́ pé àkànṣe lórí fóònù mi orí wọn láti bẹ̀rẹ̀ sí ní kí ni ẹ wá fún mi confidence pé nígbà tẹ́ máa ID card lọ́ọ̀bẹ̀ gan pàápàá tí wọ́n sọ fún wọn pé mo mọ alágbájá rí nǹkan tó máa ṣe ni pé tí bá ti wà ẹ̀gbọ́n fún mi nọ́mbà yín màmá bá yín sọ̀rọ̀ ẹ kújọ́ mẹ́ta mo kàn ní kí ni tí mo rí lánàá tí mo kí kújọ́ mẹ́ta because I have my mission tèmi ni pé mo kàn fẹ́ pè é lójú àwọn èèyàn kó mọ̀ pé mo mọ̀ ẹ́ ń jọ́ kan kí mi fi gbàṣẹ́ nígbà tí mi ò ní ID card mo wá gba nọ́mbà bí èèyàn mẹ́rin mẹ́ta nígbà náà ìgbà tí mo fi máa padà lọ rí Apẹ́lógún ó wá ní kò tí àwọn rántí bẹ̀rẹ̀ ID card lọ́wọ́ mi mọ́ lọ́dún náà lọ́wọ́ ó wá ní kí n rí finance person wọn ti kú gbà yẹn máa yẹn ní finance ẹ pé chairman executive gbogbo ẹ̀ ló wà ó wá ní kí n bá finance yẹn sọ̀rọ̀ finance ẹ̀ ń jọmọ̀ Ṣàgámù Ìjẹ̀bú dẹ̀ lèmi ti wá tí mo rò pé ó ti easy ló jẹ́ pé nígbà míì ẹjọ́ wá nílùú kan náà túmọ̀ sí pé ọmọ help ẹ̀ kò túmọ̀ sí àjùmọ̀bí ò kan tàánú ẹni Ọlọ́run bá rántí ẹni ṣe là ẹ̀sìn so tó yẹ kó bá wà tó bá rò pé ẹ kó ẹ̀fẹ́ tó ń tẹ̀lé tó wà má bàjá Ọlọ́run rántí ẹni ìjọ kan wà tó ẹ̀pọ̀ Ọlọ́run má padà rántí òjíṣẹ́ má bàjá máa yẹn mo rò pé máa help mi ni yẹn tó ní kí lọ bá yẹn pé ẹni tí kí kan sọ fún òun ló máa sọ fáwọn àlè mọ because òun ní finance stop mi máa yẹn ti ṣàìsín sí kọ́nà bá wa foríjì káà tó kò ṣàyẹ pẹ́ màá wá pé títí ìjọ tó wà pé wọ́n busy ní wọ́n ṣe kí n mọ̀ pa
tẹ́ bá ti ẹrú ti pé kan tí ẹrú pàjọ wá láti ibìkan ta kan wá jọ gbé ìlú Ẹ̀gbá ìgbà tí ẹmu kan létà abẹ ni ṣẹ̀mù tí wọ́n wà ní massation ẹmu kan ti bẹ̀rẹ̀ sí ní rúùlù máwọn èèyàn lọ́bọ̀ ṣáàjẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ bí mo ṣe gbàgbé ID card nìyẹn o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣe ọkọ̀ sọ wípé mi ní program gbà náà tó bá ń ṣe program máa ń tà pé ẹ bá mi sọ pé kìnìkan bí mo ṣe ọ̀rẹ́ ọba lórúkọ ẹni tí mo sọ yìí àbúrò ṣèdọ̀ jẹlábí ọ̀rẹ́ ọba ni mo sọ pé a jọ lọ sí yunifásitì tí mo gbà tó ní kí n máa bọ̀ fún gbàǹgbà yẹn wọ́n rántí pé mo tẹ̀lé lọ sójú ibìsẹ̀ láwọn ìgbà kan náà nígbà yẹn so the process mo ṣe wá rí Adérújú ọmọ Ògúndìran yẹn Crown Media Network mo kọ̀ lọ bọ́ lónà program wo ló lè ṣe mo ní mo lè ṣe program lónà o kò sí never believe they said okay sit down call script mi lójú ọmọdé kó pé mo dẹ̀ dé lọ́fún wàhálà ọ̀gá sẹ́ni ọ́ ní bàbá Adérújú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wo wàhálà ọgbà program ẹmọ kọ́ bọ́ ṣe máa sọ wàhálà ọgbà program ọgbà mú fóònù ẹ̀rọ ọ̀gá mi ọmọdé àgbà ni wọ́n pè yẹn ṣé ń bẹ lọ́fíìsì mo ń bọ̀ wá rí ẹ má bínú I just like to be making mo ń bọ̀ wá bí rí lọ́fíìsì nǹkankan it took me to office to see ọmọdé àgbà and before then ọkọ mi ti rí Family FM ó tẹ̀sùn pé Family FM rí o ó ní kí n lọ sí Ìlúgùn àṣé orílẹ̀ Ìlúgùn lọ́wọ́ ẹ̀ ń bá lọ sí Ìlúgùn l'Abẹ́òkúta ń bí mo bá rin gbogbo Ìlúgùn fòdìdí ọjọ́ kan bá láwọn ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn láàrin bí ọdún kan àbọ̀ mi á lọ jókòó pé wo bọ́lá òun dẹ̀ ṣe fẹ́ bí congress kan ṣe wáyé ní national favour nìyẹn èmi ò dẹ̀ like láti travel but I just have to travel that day bá ṣe wá ń bọ̀ mo á rí i pé máa yẹn speak responsibly yẹn Adérújú yẹn because at times náà nígbà míì gbogbo àwọn èèyàn tẹ́ rí kọ́ ló responsible ẹlòmíì wà responsible tẹ́ kó bá rí i pé opportunity báyìí kọ́ sáré fẹ́ mo wá rí i pé he is responsible so I just have to move closer to me dáadẹ́ fún mi nọ́mbà yẹn ó wá fún mi nọ́mbà yẹn later nǹkan lọ́ọ́ rí lọ́fíìsì wá ní ló ṣàfihàn mi débẹ̀ wọ́n wá fún mi ní program ṣáàjẹ́ ń wá lórí Family FM nígbà yẹn ṣáàjẹ́ wà ní wọ́n á bẹ̀ débi pé àwọn clients ẹ̀mí ìmọ̀ wọ́n rí wọn mọ̀ mí wá sanwó ọ̀sẹ̀ méjì ṣáàjẹ́ wà òun náà ti wá fọ́nì sí ìgbà bó tó máa kádùn àtẹ̀dé bọ́ṣẹ́ náà tún ti fẹ́ lòmí iṣẹ́ yẹn ni èmi ní kò sí rólẹ̀ ṣáà gbádùn àtẹ̀ ṣáà bá mi lò kọ́ ṣàkùn dárúkọ tèmi ń bẹ̀ bí Adéjú ṣe yarí ní pé sẹ́ ọmọ ilé fi pórí program àwọn alágbé content wa ẹ jẹ́ kó jọ máa ṣe in fact Ọlọ́run á yan aláàánú tì wá aláàánú tí ò ní wà ṣiṣẹ́ wa tí ò ní wò wá Ọlọ́run á yan tì wá Ọlọ́run ṣe yan Adérújú fún mi lọ́dún náà lọ́hùn nìyẹn it was when I was now moving from one pillar to pole because of my matter later I was given Barika Ajimo so I was before I know it I became mo bẹ̀rẹ̀ sí lọ sáwọn radio station kiri ọmọ rẹ̀ wá bá wá ṣe program látò yẹ bẹ̀rẹ̀ sí káròyìn gbogbo ṣàkóso náà ara wọn àti pé we now start making money ìyẹn níbẹ̀ ẹ wọ́n jẹ́ n padà sọ̀rọ̀ fíìmù ó wá di ní ọdún kan mo wá wà nínú taxi mo ń lọ mí ìrántí ọdún yẹn ṣá bó mo pé before 2000 and is it 2003 early 2003 èmi àpò kò pàdé máa kan nù aṣáájú bẹ̀rẹ̀ sí sọ́kàn ṣe give and take náà kan madam ẹ máa good gan ẹ lè act o mo ní wàhálà ẹ ti bá dẹ̀yìn tó máa mú mi wọ̀ máa lọ before then bàbá yìí ṣe fíìmù kan mo ti wà gbórúkọ fíìmù yẹn Kúlẹ̀ Afford mo ní nọ́mbà bẹ́ẹ̀ mo mú wá polówó ní madam ẹ̀jẹ̀ ń parọ́ fún yín tẹ́ ẹ bá lówó ẹ máa bọ̀ mo tí o bá ti sówó ó easy ká má fi kàn kú o ẹ wá gbọ́ parun ẹ̀ gbé gbogbo ẹ o so I was discouraged pé tó bá wà ní pé mo kàn wá discouraged pé mo ṣe mo ṣáà padà but 2005 bọ́pọ́ tí mo ní wá pàdé nínú mọ́tò yẹn náà ó ṣe ń lẹ́nu ni but tó ṣáà ń try láti push mi tó bá níṣẹ́ ládùúgbò á pè mí àjọ ṣiṣẹ́ ẹ̀gbọ́n ó wá mu lọ sọ́dún Fákókọ̀s lọ́dún náà lọ́hùn ọ̀tá ṣáà dọ́dún Fákókọ̀s gbà tí mo débẹ̀ mo ní pé settings eléyìí bí òrèlú ẹ̀fẹ́ tó dàgbà mi Ọlọ́run dẹ̀ fún mi lẹ́mìí àti rí òye nǹkan Ọlọ́run foríjì mi if I'm in a place that the place is not that conducive I find my way out tí bá dẹ̀ wà ní because my people are conducive I find my way in ṣẹ́rí méjì ni if I see it's not conducive and I think I can't really get it I go out tí wọ́n rí pé ìyá wà ń bẹ̀ ọ̀ but mo máa make it I will stay in so you just have to have a spirit that will not show you spirit just of me pé ọmọ ibi yìí ṣe ibi tó máa dúró that discernment spirit láti God bless you láti Ògùn lọ sẹ́kọ̀ọ́ mo kàn létà pé ó pè ń pè mí mi dá gbogbo ẹ̀wọ̀n dà pé mo ti àní ti ní landline nílé wa ń gbà yẹn ó máa ń pè lẹ́nu ẹni dáhùn ìgbà tó wá di 2004 or 5 ṣá mo kò wo fíìmù Yẹmí Adégúnjú kan ni mo bá mú nọ́mbà ń bẹ̀ bá pọ̀ ló bá ní kinní kan àwọn fẹ́ alágídígbà lóbìnrin pé kí n wá ń bá lọ bẹ̀ mo ṣe àpọ́nṣe àwọn nǹkan tí ẹ̀dá mi ló Ọlọ́run bá mi foríjì wọn báyìí kó jọ kó tẹ̀ wọ́n sáfẹ́rẹ́ káwọn tó kò ṣe ayé pẹ́ wọn ṣàdàmú nù dáadáa wọn ṣàǹkan ń lọ bọ̀ wọn pa ń ṣe tó ní kí wá tí yìí tó bá ní wo àdá bẹ́ẹ̀ má jẹ́ dàí láwọn o èmi bísí o ṣe máa wá ń jọ mi bọ̀ inú mi dùn pé mo ṣàdí pé wọ́n wà lóko fíìmù wọ́n ń yaṣẹ́ ni inú mi ti dùn pé yes
so mo ṣáà lọ lọ́dún yẹn but later ìgbà tó wá di 2000 mo fẹ́ ṣe ríyè tí Gbénga Daniel support àwọn theatre practitioners dé Rẹ́mọ Ìjẹ̀bú Yewa Àwórì àbí nǹkan tí n bá ṣe mistake èyí ríyè ó ká Rẹ́mọ Ìjẹ̀bú Ẹ̀gbá àti nǹkan kan ṣá ríyè bálájẹ ríyè RIYE Ẹ̀gbá yes mo get ẹ nígbà yẹn mo tún wá padà wá sọ́dọ̀ Yẹmí náà ìgbà náà fẹ́ ṣe stage performance yẹn so mo wà níbi tó ti ń ṣe training kankan ìbọn mo rí pé èrò ti pọ̀ ju àwọn dẹ̀ ṣe délé nǹkan tó padà ní pé kó tó kànyàn. ẹ̀mí àìní sùúrù ni ó ń ṣe ọ̀tá mi nígbà náà Okay. mo ṣàrò bá tó wá dé 2008 dóò kí wọ́n tún ṣe pé àìní sùúrù bí kò ṣe pé àìní àkókò tó tó because that process mo ṣe wà ní university náà mo padà sí university mo ṣáà ṣe ẹ lọ rédíò ẹ lọ gbogbo mo ẹ. tún ti marry sí láàrin tó gbogbo ẹ ṣàkàntì ẹ̀ pọ̀ pọ̀ mo ṣáà rọ́gẹ̀dì ẹ̀ ń bẹ̀ pé wàláì ẹlẹ́dẹ̀ ó dọ̀yọ̀ ariwo rẹ̀ lè pọ̀ alhamdulilayi wa ṣùkúrà pàápàá débi à ń lọ bó sì jẹ́ pé a sì ń fẹ́ tẹ̀síwájú síbi gíga but wá 2008 ó dà pọ̀ fẹ́ ya fíìmù kan Ẹkún Ibojì wọ́n fẹ́ yà lọ́dún náà lọ́hùn mo ṣáà lọ bá wọn lọ́wọ́ nígbà sí pé ó dà pé ó ti dẹ̀ mẹ́ta tí mo ti wá ń dà wọ́n láàmú pé ní ìṣe kọ́kọ́ lọ ṣetán ní yunifásitì nù pé kí lè ní time kí n wá because tó bá fẹ́ mọ̀ pé tó bá lọ sí location o kò lè dé location bá ṣe pé wọ́n gbowó lẹ̀ kó sọ pé ó fẹ́ ṣẹ́ ilé ni mo fẹ́ lọ èmi dẹ̀ bá fẹ́ ṣẹ́ ilé ni mo fẹ́ lọ wọ́n sọ pé you can't get it right that way he spoke to me as ẹ̀gbọ́n sábúrò àti bàbá sí ọmọ pé kí n kọ́kọ́ lọ parí school mi náà bá fẹ́ tún mi padà wá lókè ìgbà yẹn wọ́n sì wà ní ìtòkò lọ́fíìsì wọn wà tó kò ń gbà náà ìgbà tó wá 2009 mo wá padà dé mo ní mo ti dé fúlì mo wá lọ staff ní Bauchi láàrin ẹ̀ ìgbà tó máa gbé mi bọ́ sí gbé mi padà sábẹ́òkúta nìyẹn mo fi wá wà lọ́dọ̀ gbogbo ẹláyà fíìmù Ikú Ẹwà tí mo tún Fìlàní and Lice ṣe torí ẹni mo gbà àgbà ọdún mọ̀ ẹ́ dédé dúró sí ṣẹ́fẹ́ ṣe mọ̀ pé máa wọlé ọdún àti ń bọ̀ ó ti jì bọ̀ torí pé a ò fara sí a ò rí ọjọ́ ọ̀la níbẹ̀ nígbà náà a ò òye wọ̀ ò sọjí pé at least we can make something good from that field ìgbà tó 2000 aṣáà bẹ̀rẹ̀ ṣe gbogbo ẹ̀ gbúgbúrú aṣáà máa tó bá ti fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ sọ fún ìpín ọ̀gbìn fún mi iṣẹ́ o. wọ́n yìí fún iṣẹ́ ẹ kàn lọ sí oko fíìmù ni. ṣùgbọ́n ìyàwó wọn kọ́ náà bá mi ṣàánú wọn gbogbo mo fẹ́ wọn kọ́ náà bá mi jẹ́ orí mo kọ ẹ̀kọ́ náà bá mi kọ̀ fún ìyá Yínká. alájà bóyá nìkẹ́ bọ́ọ̀rì nìkẹ́ èmi dẹ̀ rẹ́ láti ilẹ̀ lèmi tí lo gbẹ̀dẹ̀ ń tèmi Ọlọ́run kẹ́ mi torí mo máa ń lọ kútọ ọdún kọjá wọlé ṣe gbogbo ẹ̀ so kì í ṣe pé mi ò lówó mo ní owó bọ iye mi ò ṣe sí pé mo lè ya fíìmù nígbà náà ó bá ní yẹ pẹ́pẹ́pẹ́ ó ṣàmà máa pùṣì mi síwájú kámẹ́rà ní tọkọ ẹ̀ bá ti fẹ́ yaṣẹ́ iṣẹ́ kan ló wá mú mi padà wá sí broadcasting nígbà kan pé mo ti dé fúlì nígbà tí wúmà yẹn ya iṣẹ́ Òṣó Máa Ló Ìjẹ̀ṣà náà wọ́n ti yaṣẹ́ yẹn tán mákẹ́tà ló sọ pé kán lọ yàkún pé kán lọ ṣe segment broadcasting talk pé olórin lẹni yẹn nínú fíìmù yẹn àwọn tí nǹkan kan ṣàlẹ̀ nínú family yẹn sọ àwọn olólùyẹ pé èké ni wá wọ́n sáré pé ṣé bó ṣe wá ṣe sí yẹn sí nǹkan péré tí mo ṣe nìyẹn àbí tí n bá ṣe mistake but sí nǹkan yẹn bíi pé mi mo ṣe lè dúró ṣẹ́ yẹn ni àwọn èèyàn fẹ́ pè mí là ó ga jù jẹ́ tètè máa padà lọ kí n mọ̀ wá àti kò wá sí iṣẹ́ tí mo kọ́ wá ìmọ̀ pẹ̀ wà mo ti wá wà ní film industry fúlì ńgbà yẹn o bó nǹkan wá tún yí dà fún mi láàrin kan tẹ́ pé kò sí owó kò sẹ́ni tí mo ṣáà ń rọ́ jẹ̀dẹ̀ mo wá rí i pé tó o bá lówó ò lè sustain movie industry o gbọ́dọ̀ níṣẹ́ kan tó máa fún ẹ lówó at start owó yẹn ló fi máa finance movie yẹn o fẹ́ lọ sí location o lè ẹni tí o tó o ti di star fẹ́ pẹ̀ sí location expect ẹni yẹn fún ẹ lówó wọ́n lè fún ẹ náà o fẹ́ sùn síbi kan expect kan wọ́n ní provide accommodation fún ẹ that is our own style bọ́n ṣe ń ṣe ní Nàìjíríà bí nìyẹn wàá jẹun o fẹ́ sùn Ọ̀yọ́ ló wà bọ́ pé o fẹ́ ṣiṣẹ́ wọn fún ẹ ṣẹ́ wàá act ṣùgbọ́n tí wọ́n rí pé kò síṣẹ́ kò sí nǹkan kan yẹn náà pa ẹ̀wà mo lè padà sí broadcasting field ló fi mú mi padà tí mo sọ pé mo padà bẹ̀rẹ̀ sí ní lọ ṣe advert kiri ṣe gbogbo yẹn nígbà yẹn mo wá kúrò ní movie industry pátápátá nígbà náà tí mo fi kúrò movie industry mo fẹ́ sọ pé 2014 15 16 17 18 mo fẹ́ sọ pé bí i 2019 20 kí covid tó dé 2019 mo lè sọ pé òkè mo wá dé mo sọ pé yes èmi náà dẹ̀ dé mo jókòó báyìí pé ẹjẹ́ ìyá story ẹjẹ́ ṣe àwọn nǹkan tó pé mo máa wà ní ṣàtẹ gbogbo adẹ̀ ní ju mákẹ́tà aṣaṣẹ́ kan gbà kan náà ẹ wo mi ti fẹ́ sọ̀rọ̀ yẹn jẹ́ gbà yẹn ti sẹ́gbẹ̀ẹ́ so mo wò pé let me come back mo wá bẹ̀rẹ̀ sí ní produce movie fún ara mi mi ìta ráìtì ẹ̀ mi ìta ráìtì ẹ̀ ló fi dé yẹn ní implication tó wà ní orí YouTube méjì náà wà lórí YouTube báyìí implication àti bàbá Jíbìkẹ́ ọmọ ọdẹ tẹ́bátì síta Jíbìkẹ́ máa rí bí bàbá mi ti gbà gbórúkọ tí mákẹ́tà yẹn fi ta tó jẹ́ pé méjèèjì wà lórí ṣé wá rí àlejò ọ̀ràn tẹ́ torí ẹ̀ pé méjì
mo mọ̀ ṣe collaboration pẹ̀lú marketer kan ni marketer yẹn à ń pè ní Peak Music and Films Record kí ló fà rèé wọn níjọ́ kan mo ti lọ bá wọn rí pé wọ́n ní ẹ kò sí wàhálà mo fẹ́ ta iṣẹ́ kan ní ọdún náà lọ́hùn mi tẹ̀ sí ta iṣẹ́ àjọ lọ sí bẹ́dà pa lọ ìṣiṣẹ́ kan pa ọ̀pọ̀ ẹnìkan náà pa máa ń fún èèyàn lówó kó ya iṣẹ́ wọ́n lé mi ò pé máa ya iṣẹ́ mi fúnra ara mi ìjọ ìyá ọkùnrin rà lókè ṣáà sọ̀rọ̀ ní ẹni yẹn mú mi lọ wìdí òpin kí n ṣe mo sọ fẹ́ni pé mi ìgbà akọ̀ṣẹ́ àsọ̀rọ̀ normal ó ní ìgbà náà bẹ̀ mo ní mi ìfẹ́ mo wá lọ bó nígbà mi tọ́lọ̀ bá ní nǹkan máa work wọ́n wí ọ̀dọ́ dà kò yá ṣàtún padà work fíìmù kan ìbéèrè ni mo ṣe ń gbà yẹn bí ọ̀rẹ́ mi kan bí bàbá ní máa pè bí ọ̀rẹ́ mi ṣáà mọ̀ bá ṣe fẹ́ pẹ̀lú àwọn because let me call him just èèyàn mi kan tó bá ní alájà fíìmù yìí ti jáde ẹ̀sìn mi débì kan bàtà wá débè lójọ́ dọ̀ Mr. Pius ló mú mi dé wọ́n pè kí la bá ṣe wá lóun fẹ́ rẹ́ nìyẹn ni mo kó bọ̀ ẹ̀ mú kọ̀tẹ̀ gbójú púpọ̀ ẹ̀ ó fẹ́ rẹ́ nìyẹn lóòótọ́ ni àṣẹ tó lè tèmi ló ṣe lọ bẹ̀ ló bá ní ìjọ àǹtí mi yìí ọ̀rẹ́ mi yìí ó ti ṣe fíìmù mo fẹ́ kẹ́ bá ta you know I was shocked nítorí mo jókòó ti pa èmi ò bẹ́ẹ̀ ni sọ ọ̀rọ̀ fíìmù ṣe fíìmù bómi ìfẹ́ sọ pé no torí pé ìgbà yẹn mo ti fún ẹnìkan kó ṣó ẹ̀ so ìgbà tí mo wá bóyá àṣẹ ẹ̀ lè make sense gan pé àbọ̀kúlẹ́tẹ̀ ló lágbájá wíwí kan àṣàjọ rob mans bá ní òkè pé ẹ jẹ́ gba nọ́mbà mo á sọ sọ́kàn pé nọ́mbà tẹ́nìkan ní ìgbà ìjọ sí mo ní mi ò gbà because ẹni tó bú mi lọ yẹn àwọn kò wà nínú ayé tó jẹ́ pé tó bá sọ pé kò ṣe nǹkan ò ní lè sọ pé no bẹ́ẹ̀ni mo kàn lókè mo ṣàgbà nọ́mbà àwọn kòkó máa níṣẹ́ ẹ̀mọ̀ mi tó jẹ́ bá ṣe ń kẹrẹ náà kí mi dáadáa mi rò pé ó rántí mi bọ̀ èmi náà dẹ̀ sọ̀rọ̀ lọ sí level yẹn mo gbẹnu kúrò mbẹ̀ later mo wá padà lọ kọ́ continuity ọ̀rọ̀ ọdún yìí ni mo ṣe ń sọ yìí o tí mo lọ kọ́ continuity yìí o lágbára Ọlọ́run má sọ fún mi pé máa kọ́ ẹ̀kọ́ nínú iṣẹ́ tó bá yàn láàyò nítorí wípé àwọn nǹkan kan wà nínú film industry tí mo máa ń condemn tí mi dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ lọ́dọ̀ mi láìdẹ̀ tí má jẹ́ kó ṣẹlẹ̀ I just have to learn it mo wá sọ fún Emir Mr. Paragon àṣà àtọkọ pé ẹ̀gbọ́n ẹ ṣàánú mi mo fẹ́ kọ́ iṣẹ́ báyìí ló bá ní má wọrí máa mú mi lọ síbi tó ti máa kọ́ tó jẹ́ pọ̀ máa kọ́ ẹ dáadáa ló bá lẹ́ni yẹn Akin ọmọ Akin pẹ̀lú aṣáwádìí ó wá gbé mi lọ location jọ ẹ̀ bàtà ní location ẹ̀gbọ́n yẹn tí fún mi lọ́nu má ṣe sùúrù ṣé bí mo sọ pé kò ṣe sùúrù àti bá fẹ́ rà pòṣẹ́ yẹn ló bá pò bọ́ ẹ̀ kó wá àbúrò mi lélẹ̀ kò fẹ́ pé àgbàlagbà àwọn ọkọ̀ kí ló ń ṣe ẹ́ ọmọọṣẹ́ ẹ̀ ni ó máa kọ́ ọ̀rọ̀ ọdún yìí ni mo ń sọ 2024 inú mi ṣáà dùn mo ṣáà dúpẹ́ later ìyẹn wá ní padà wá rí òun kò wá sáyà àti lọ rí Ọlọ́run gbọ́ kò sí àyè rárá ó wá dijọ́ Friday kan mo ṣe báríkà jímọ̀ tó bẹ́ẹ̀ mọ̀ pé wà ṣé mo mọ̀ nǹkan tí wọ́n ṣe ṣá torí I have a spirit that guides me pé o lọ báyọ̀ ṣé o máa rò pé o serious ó yá bẹ́ẹ̀ni tí mo fẹ́ béèrè nìyẹn ẹ pé wákàtí tó o ní ìtètè dìde báyìí lọ ń bá péré tó ló bá lóun náà wà available bá ọlọ́kadà yìí tí ì ra mọ́tò máa bọ̀ àmì àti gbogbo wa eléyìí tó dẹ̀ ti wà lọ́wọ́ tí náà ní bàjẹ́ àlékún ọlálágbára Ọlọ́run ọlọ́kadà abúlé yẹn bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ mi ṣàpà wọ́n mi ìbólẹ̀ lọ mọ́lẹ̀ ṣe sùúrù èmi náà fẹ́ lọ kọ́ṣẹ́ wọn àwọn wọ́n ṣàfihàn rẹ̀ kàkàkàkà ìkan wà níbi ẹ̀yìn kámẹ́rà bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun wọn fi mí rẹ̀ níjọ́ ìmú ní àwọn máa kẹ́kọ̀ọ́ tó bá mẹ́yìn àgbàlagbà náà wá kọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ kémi náà lọ kọ́ ẹ̀kọ́ má ṣàdébẹ̀ níjọ́ ẹ̀ṣà bẹ̀ sọ. I think that should be the second location tí màá yẹn máa pè mí sí pé mo lọ slate as continuity bí mo tún ṣe rí máa marketer yìí again ní iṣẹ́ pé later mo padà sọ fún pé mo ti fún yàn níṣẹ́ yẹn pé mi nílé fún lọ́wọ́ ní pé kìíní kó wá sọ fún mi níjọ́ yẹn pé kí jẹ́ kájọ ṣe collaboration kájọ ṣiṣẹ́ pọ̀ as I feel like mo sọ live mo ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ báyìí mo wáyé wọ́n sì pé èèyàn àtàwọn olè jọ ṣe collaboration torí pé marketer ti fojú mi rí ó dẹ̀ ti fojú ọ̀pọ̀lọpọ̀ actor àbẹ̀ actresses rí tó jẹ́ wípé lẹ́lòmí ò ṣe lè ṣiṣẹ́ mọ́dọ̀ọ́la pé mo kàn yín mú sí wọn ni ó nígbà tí mo wá rí lóko yẹn mo wá rí pé òun ní project mo lọ slate níbẹ̀ mi ìmọ̀ nǹkan tó tì mí ó mo kàn mú fóònù kan bẹ̀rẹ̀ sí ní ṣàtì wọn ló ṣàyẹ mo kí ẹ̀ dáhùn mo dẹ̀ kí lóòótọ́ pọ̀ dáhùn ó wá ka mẹ́sàgì wọn ni òun orí yín bó lẹ́wà ló wá ní kí n jẹ́ kó wá bẹ́ẹ̀ ẹ má wá bá mi ọjọ́ wá bá yín bá fi bá sọ́bọ̀gà ọ̀gá ẹ̀jọ̀ ẹ má bínú mo fẹ́ lọ bá Mr. Pius èmi láti pè tó ló forúkọ jọ ẹnìkan tí ó jẹ́ lára àwọn èèyàn mi kan tí mi ò lè gbàgbé bá nàìjẹ́ lọ bá gbé mọ́ta ló ń jẹ́ Pius ní píìkì ló bá lókè pé n bá gbé slate fọ́gà mi bá lọ bá wọn di mọ́tò ló bá ní àmọ̀dá báwo dẹ̀ ní iṣẹ́ ìjọ ìmú ni mo ti tẹ́ ìmọ̀ gbogbo sígbà tí mo ṣẹ̀ṣẹ̀ gba owó iṣẹ́ tí mo ta mo ní wọn àti ṣe owó wà lọ́wọ́ yìí ni àmú náà fi sùúrù ó lè wọ́n jẹ́ àyà fíìmù sẹ́ ẹ̀ ṣé bó ṣe sọ̀rọ̀ yẹn bíi pé ṣe ló fi nǹkan sẹ́nu wá bá mi sọ mo pé ṣé òun tó pé mo ní mi ìfẹ́ bẹ́ẹ̀ níbọ̀dì ṣe collaboration mo kàn dùn wò wọn lórí ìdókòwò mo pé ìjọ ìmọ̀ pé mo kàn ń wò òun kò ní mọ̀ nǹkan tí mo pé ṣé àtúní fẹ́ kó sóko mákẹ́tà mi báyìí wọ́n lọ mo ṣàkàndó mo kàn ń wò wọn báyìí lónìí ṣé kò sí
mo lọ́lọ́ ń jẹ́ lórí ọ̀fẹ́ kí n bá yàn ṣe kán ṣe dáadáa sí mi ni I told him clean and that's it tó dò tẹ́ bá ṣe tẹ́yàn bá ṣe nǹkan tí ò dá sí máa kọ́ máa mójú kò because mo mọ̀ kálukú ló gbọ́dọ̀ mọ ìṣẹ̀dá tọ́nà ọ̀dà mo ní ọlọ́run jẹ́ máa lórí ọ̀fẹ́ kán ṣe dáadáa sí mi a máa jẹ ṣàdéhùn bẹ́ẹ̀ lọ́ máa yá àdéhùn pa á lónìí náà pé kí n lọ bèrè òun lọ́wọ́ àwọn èèyàn mo ní kò tí wọ́n là pa àṣọ táìmù ilé yá ń bọ̀ bàtà wà lọ́lẹ́lẹ́ mo lẹ́wọ́ èmi sì busy lọ́wọ́ wọn nínú opera àti ọlọ́ṣẹ́ busy ó ti wá di Friday kan náà ó dà pé báríkà Jímọ̀ ẹ̀ ṣe ẹ̀mí kan wà nínú orí ètò yẹn kò yẹ tí bá ti ṣe tán báyìí ìkíni àkọ́kọ́ ẹ̀ sọ pé ló wà lára ẹ̀ pé ṣe bí tó bá fẹ́ ná 10 million tó bá gbé 5 million lẹ̀ tó ń gbé wọn bá fẹ́ fún mi ṣe bí 5 million ṣe á kù sanwó ẹ̀ ó dẹ lọ bẹ́ẹ̀ nìyí wọn kò tọ́ dẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ tí eléyìí sọ bá dẹ̀ fẹ́ ló ṣe fíìmù part 1 part 2 tó bá tẹ̀ tábàjọ ṣe 5 million bá fi 5 million tó kù ya ṣẹ́ mi mo kàn ṣe gbéra nìyẹn lórí ọ̀rọ̀ kan mo mọ̀ pé ó ṣeéṣe kẹ́ bèrè pé báwo ni mo ṣe rí sítórì àlejò ọ̀rọ̀. Ó di dandan ó wà lára tí mo ti ń làkà. bí mo ṣe dé ọ́fíìsì wọn níjọ́ náà mo wọ aṣọ tí mo wọ̀ lọ ṣe iléyá ni mo ọ̀rẹ́ mi kan dẹ̀ ni mo kọ̀ rí lórí status mo kàn ní jẹ́ costume tẹ wò yẹn náà lẹ wọ̀ ní. mo wọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ gangan mo fẹ́ gbé ọ̀rẹ́ mi ẹlẹ́nu jó ni o mo ní èlò ló tajà làbí àyè ló bá ní 60 kíní kan tàbí nǹkan méjì mo rí pọ̀ làbá ṣàbẹ̀rẹ̀ sí ní drag bẹ́ẹ̀ 65 ṣá drag egun ní mi ọ̀rọ̀ àmọ́ lónìí àwọn ọ̀rẹ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ torí tẹ́ mo ṣe ń tajà orí mo ti máa ra aṣọ léyá tí mo ṣe ní àkí máa bọ̀ mo ṣàrí pé mo dẹ̀ ti wá dẹni ẹlẹ́ni láàmú èmi ò dẹ̀ láṣọ ọ̀rà lọ́dún náà lọ́run níwájú Ọlọ́run àti èèyàn bọ́bá tó ó kéré mo ṣáà transfer yẹn sí ọdún ó tẹ̀ fẹ́ tó bí ọ̀sẹ̀ méjì gan tó lọ gba aṣọ òun mi ò lérò kún fẹ́ fi ṣe léyà tó ń tẹ̀lé aṣọ léyà tẹ́lẹ̀ mo kọ́ ẹ̀jẹ̀ fàṣọ ẹ̀ ṣe léyà mo kọ̀ lọ gba aṣọ yẹn lọ́wọ́ ẹ̀ mo fẹ́ lọ ṣe international passport mo ti expire mo pè lé òde jìnnà síra wọn ní aláyé má ṣe wọ́n ṣàfà fún mi láṣọ yẹn ìgbà tá a bá ṣe léyà tán aṣọ yẹn ni mo wá wọ̀ níjọ́ Friday yẹn mo ṣe wọ ọ́fíìsì máa yẹn báyìí ó kàn wò mí báyìí ni ó gbójú kúrò ṣe mo sọ wípé èmi náà wò ó kò mọ̀ nǹkan tí mo ń wò ó fún àjọ ń wọra wa ni ó bá gbójú kúrò abájúbá ní màdámà ò ní mo lẹ́yìn mo wá rẹ̀ mọ̀ oríṣiríṣi àwọn tẹ́kọ̀ máa ń gbàlejò ní ṣáà ṣe jókòó mo ṣe sùúrù mo bẹ́ẹ̀ mo ṣe sọ mo ti sọ ọkọ mi sọ pé wò ẹ wá fẹ́ ṣe wèrè mi àkúrò mi ọ̀rá yìí gbogbo pálapàla lè tẹ́ ẹ kó sí yìí àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ làwọn àmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ni ìbẹ̀rẹ̀ gbogbo pálapàla tó ń kó sí yìí tẹ́ ó ń dẹ̀dà mi jókòó síbi látàárọ̀ tí mi ní iṣẹ́ ni so mo ṣáà yẹn mọ̀ kéèyàn ṣáà máa kàn dákàn mo ṣe sọ̀rọ̀ tó gbọ́dọ̀ àmọ́dé má bínú mo ẹjọ́ mo fẹ́ sẹ́dá àwọn ilé lóhùn ká lè rí ibi sọ̀rọ̀ wá dáadáa ní ọmọ ká ọ̀rẹ́ mi ò lówà nù bọ̀dá ẹ̀ ṣé ó gbọ́ nǹkan tí mo sọ ni ṣé mo and that's the truth mo pé mo já kò tó smile mo ṣàtún bàtà wá ṣe tán àwa jókòó àwa sọ gbogbo process àjọ fẹ́ fi ṣiṣẹ́ máa ní mo ní story kan pé gbọ̀ngàn ṣọ ni wọ́n ní àwọn náà dẹ̀ ní story kan mọ́dà ni àbájọ share story fúnra wa èwo ní ká kọ́yà nínú méjèèjì ń bá lókè ẹ jẹ́ ká kọ́kọ́ ya mọ́dà ni wọ́n kọ̀ fún ládìí ẹ̀ pé báyìí ní story yẹn ṣe lọ wọ́n ní nǹkan tó jẹ́ káwọn rántí pé aṣọ tí mo wọ̀ yẹn làwọn rí ló jẹ́ káwọn rántí owó bọ́ọ̀lù ṣe ṣiṣẹ́ story dey make sense mọ̀ pé at times wọ́n sọ pé where I get my own inspiration is far different from pé ẹnìkan wùwà kan mo lè jókòó lè jẹ́ pé nǹkan ẹyọkan péré lẹ máa ṣe mo lè develop ẹ̀ ẹ lọ gbogbo àwọn movie mi tí mo ti ń ṣe mi because I always like to pass a message kì í ṣe pé kakọ̀ ṣe mí sì yẹ ká ṣe kí lè kọ́ tẹ́ ẹ kọ́ nínú ẹ̀ kí lẹ wò pé ó yẹ kẹ́ ẹ ṣe kò yẹ kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ bó ṣe máa ń wà nínú ẹ̀ nìyẹn la bá bẹ̀rẹ̀ process àlejò ọ̀rọ̀ ẹ jẹ́ kí n máa fi àkókò ẹ̀ kí Àkó Ṣóhùnmí Amos Káyọ̀dé aláṣẹ àpàṣẹ Kebotash hotel and ẹ má gbogbo polówó hotel and suite aláṣẹ àpàṣẹ purified water factory mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn torí pé tí èèyàn bá ní orú wọn bí a kì í sọ pé méjì iṣẹ́ mi ó ti ṣe dáadáa astafilai tó bá ní Ọlọ́run àkọ́kọ́ tó wá ní orú wọn méjì lọ́sùn kó wọn rún lára àwọn ẹ̀dá tó jẹ́ pé mọ̀ pé what is your want kí ló fẹ́ ká bẹ́ẹ̀ gbé láì rojú láì kùn àtọ́jú àtẹ̀yìn mo fún in fact mo fi àkókò ìbẹ́ Ọlọ́run kó bá mi ṣàlékún oore fún wọn kó ṣàlékún àrísìkí fún wọn. Production wa need ilé production wa need office production wa need hospital production need so many things. Wọ́n á lọ bá wọn pé dákun mo dé o àwọn èdè sọ pé àwọn kì í jẹ́ kó fi lé wọn ya iṣẹ́ o àwọn èèyàn ti lọ bẹ̀ wọ́n ti bá bẹ̀ jẹ́ ọ̀bẹ̀. mo máa ń gbọ́ kínní yẹn dáadáa wọ́n ní tẹ́yọ̀ ń fi mú bá lọ sí ẹ wò ẹ parọ́ bá bẹ̀ jẹ́ ni. Ọlọ́run kó là wá kó bá borúkọ burúkú kúrò. Mo fẹ́ sọ wípé ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ producer àti set or props or location manager láàrin àwọn mẹ́rin yẹn ló wà nítorí wípé you as a producer má jẹ́ kó borúkọ ẹ jẹ́ bọ́ kí ni yẹn náà gbogbo akọ́lá àmọ́ torí pẹ̀lú mi ò kọ́ ṣẹ́kàn lówó ní gbó dé ṣàṣà ní kọ́tà lè fi rú mi lójú lọ́rọ̀ ọ̀rọ̀ movie production bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ broadcasting ẹgbẹ́ nǹkan yẹn wákàjọ tó palẹ̀
mo débi kan mo ọjọ́ tí mo kọ́kọ́ fẹ́ sílẹ̀ lẹ́nìkan sọ fún mi wẹ́ẹ̀ mo ní ẹ dúró ó ní kí ni ìtumọ̀ NCS tèmi tí wọ́n kọ yẹn mo á sọ fún mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ agendum la ó kọ́ wò pa mo ní yes ló ṣàfẹ́ máa lo ẹ̀kúnmílẹ̀ alájẹ́ tẹ́lẹ̀ ó ní ẹ̀kọ́hùn yẹn dàbí ohun gbéragbé kì í ṣe gbéragbé kan tó bá mọ̀ máa dá ẹ lójú ni agendum là ń pè tẹ́lẹ̀ láyé ìsìn láṣẹ sọ di new created sim that is NCS pé nǹkan tá a sí nínú script wa tá a dóko pé tá a bá já kíni bíi máa flop ẹ sáré ya ilé ẹ sáré tàbí kéèké àwọn pé comedy ní alẹ́ tó lè sáré ṣe ẹ sáré gbà á sí là ń pè bẹ́ẹ̀ ó fọ́ lórí dunu because obìnrin kò ṣàṣà lóbìnrin ní industry wa yìí tó mọ iṣẹ́ yẹn dáadáa when it has to come to directing continuity so many things wẹ́ pé tí wọ́n ní kọ́kàn bó dẹ̀ kàn lọ ṣe wọ́n ṣe bálábùlù kò fún níṣẹ́ ẹlòmíì ò fi ń jáde dọ́là mo fẹ́ sọ experience mi kan nígbà kan mo máa forúkọ bo director yẹn láṣẹ orí ẹ má gbàgbé ẹ sì máa lọ sínú àlejò ọ̀nà lágbára Ọlọ́run nítorí wípé mo ya iṣẹ́ yẹn dé level kan òun iṣẹ́ yẹn wá kù díẹ̀ kó pé má lọ bá kú òdẹ̀jọ́ torí Ọlọ́run fẹ́ ṣe ní ìfilọ́ mú 700,000 wá nígbà tó pé kù bí i 15 minutes náà kí ló dé ó ti pọ̀ ju kankan bó ṣe àbádọ́ iṣẹ́ yẹn sọ́dọ̀ editor nìyẹn mo wá wò pé editor ó ti mú wá pé editor ní àmì kó mo fóun ń ṣe mo lé wá sí gbogbo ìjọ ń ṣe ẹ má jẹ sọ̀rọ̀ tí ó dáa lẹ́ra fẹ́fẹ́ mo ṣe iṣẹ́ kan jọ ń ṣe yín ni èmi ni mo kówó ṣẹlẹ̀ èmi ni mo ní kó fún ẹ lówó tó ṣe bó ṣe níyẹn òun náà ṣe bẹ̀rẹ̀ sí sọ story side of him mo ṣe ní in that case máa sọ ẹ̀yin méjèèjì ni nítorí wípé mo mọ̀ nǹkan tí mò ń ṣe ni mo wá ní láti lọ ṣẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ another team ok iṣẹ́ yìí ò pé jẹ́ ká yà mọ́ mo wá yaṣẹ́ mo máa lọ kó fẹ́ di tó mo fẹ́ gbaṣẹ́ mi lọ́wọ́ ẹ̀bọ́n ní kí n má wọ̀rẹ́ kí mo wá fò torí pé ọ̀rọ̀ ti ń di pé àti ń tẹ́tì ara wa sí níṣẹ́ mi kan fi jáde mi fẹ́ dárúkọ iṣẹ́ yẹn ló fi jáde lọ́dún náà lọ́hùn tó bá jẹ́ pé mi mú ìnànà àti nípa iṣẹ́ yẹn ni bí iṣẹ́ yóò ṣe ní jáde tàbí kí n máa sin director yẹn dọ̀la so anything tẹ́ bá fẹ́ ṣe any business ó lè má jẹ́ film industry ẹ kọ́kọ́ lọ kó ẹ̀kọ́ nípa iṣẹ́ yẹn tẹ́ bá ní ìmọ̀ anybody ò ní fi yín jẹ kò dẹ̀ ní sọ yín sí oh God bí owó iṣẹ́ yẹn bá ṣe wọgbọ́ tó jẹ́ pé ó máa léèyàn kúrò ní movie industry téèyàn ní padà wá mọ́ nìyẹn èèyàn ní àkóṣeré ń bẹ̀ ó dẹ̀ nímọ̀ pé àwọn tó bá pàdé lọ́mọdé lórí burúkú pàdé kó má ṣàwọn náà lórí burúkú ni so kí wá padà sọ̀rọ̀ àlejò ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ àṣà wa jókòó ya bàtàn kọ script tán ṣe gbogbo ẹ̀ mo fẹ́ parọ́ kan fún yín sà mi ò sí níbẹ̀ o iṣẹ́ mi ti preview iṣẹ́ yẹn kan tó ṣe níbi tí marketer ti pé iṣẹ́ yìí make sense ẹ̀jẹ̀ asáré ṣu ẹ̀ mo ní èmi mo níṣẹ́ ti jẹ́ kí kókó mo ṣáà ní ewé jẹ́ ká kí n tó wí wọ́n ti send líkì thriller sí mi mo ní kí ló dé lórí àpáta ti you know I was so surprised nígbà táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní comment inú mi wá dùn pé Ọlọ́run mo dúpẹ́ mo wò kì í ṣe ti pé èèyàn ò fi ní ọdánú. mo fẹ́ sọ fún yín pé àwọn kan wà tó jẹ́ pé mo mọ̀ wọ́n categorically wọn kí n wo movie wa wọ́n wò wọ́n bá mi ṣí ẹ̀ wọ́n ní eléyìí make sense. àwọn tí mo sọ fún tán wò wọ́n sọ pé àwọn tí ẹ trust mi pé mi lè wo nǹkan kí n sọ pé kò dáa tó bá tí n bá fi wò tí n bá fi sọ pé ó dáa wọ́n á bá bẹ́ẹ̀ ìgbà tó wò wọ́n làwọn tó ń tún wò láwò tó ń wò ni. mo rántí pé Yorùbá Gidi náà mail mi pé Àjíà you did a wonderful job. ìṣẹ̀lẹ̀ ṣe mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ tí ẹ ṣùgbà mi mo dúpẹ́ o. àlejò ọ̀ràn ẹ lọ wò ó. in fact mo dúpẹ́ jẹ́ kí n máa fi àkókò yẹn kí DCP Ọ̀jájú ni. Alahakwa ṣé nígbà mi tó bá ń ṣe nǹkan ọmọ páwọn èèyàn rí ẹ o. Rama kò ṣe takuntakun mo rí pé kíní kan bó ṣiṣẹ́ báyìí ìyẹn náà kàṣẹ má sọ wípé a lot of support from a lot of people financial support material support and the likes wọ́n appreciate everybody gan àlejò ọ̀ràn. ibo wà ní wọ́n ti lè wò ó. orí Àpáta TV ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àpáta TV ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé gbọ́ orí Àpáta TV ẹ̀yin lọ wò ó wọ́n pè ní àlejò ọ̀ràn Ramalifa agbọ́mábí wọn àwọn ló ṣe Murizik Olúwatósìn. Ramalifa yẹn ti dáa. tẹ́ bá ń gbọ́ Iron Lady wọ́n sọ bẹ́ẹ̀. ṣé ibi tí fíìmù yẹn tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí tún wù mí tán ìgbà táwọn àlejò yẹn dé. in fact táwọn àlejò yẹn dé. ẹnìkan ní mi rórúkọ yẹn rí mo ní kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ because ó sì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní mo decide láti má ti tún sìn. nítorí pé gbogbo àwọn olè yẹn kọ́ náà ló lè o tó bá tó táìmù ẹ máa rí kódà tẹ́ bá farabalẹ̀ wò towards end ẹ rí pé nǹkan kan ti wà láàrin yẹn tí ò tí ì yé èèyàn gbogbo ọkọ ló lè. mo gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá gan-an lórílẹ̀‐èdè Nàìjíríà because they are really making sense. kí n tún specially kí Calvin Ikeduba. I want to say God bless you sir. God bless you sir. God bless you sir. kí máa tún fi yẹn kí Tósìn náà Ọláníyàn
my sister gbà fún àbí gbà bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín my sister God bless you Sanyeri Mr Latin bàbá Jídé Kòsọ́kọ́ TK gbogbo àwọn crew and cast ní Siro Emmy Àgàgà àṣà àtòkù gbogbo àwọn crew and cast pátápátá ni mo kí thank you so much nítorí wípé mo fẹ́ sọ wípé lórí set láti ń change script and change script lórí set láì production mi ni production kejì tí máa witness orú ẹ̀ pé iṣẹ́ yìí makes tó bá ṣiṣẹ́ tó dùn wá mọ̀ kó ń dùn tó bá ṣiṣẹ́ tó dáa wọ́gan tó bá ṣe wà mọ̀ pé iṣẹ́ tó ń ṣe make sense in fact ìgbà tí àwa change kìíní yẹn tó àwa ń wojú àwa pé marketer pé nǹkan bẹ́ẹ̀ ó ní ó dáa isolation piece majority carry the vote inú mi dùn. àwọn ọlọ́gbọ́n dorí ẹja mú sí ni wọ́n wà ń bẹ̀tẹ̀ ẹjọ́ ṣe pọ̀. in fact àwọn tó nítumọ̀ we disagree we agree we argue we do everything. ìgbà tí iṣẹ́ ìwọ́n jáde mi gbọ́n jókòó a ní mò ń rárìn mò kó máa wọṣẹ́ kó máa rẹ́rìn pé iṣẹ́ rẹ̀. torí pé àwọn wà short of some things ni o it would have been more no iṣẹ́ ò lè dùn ju bẹ́ẹ̀ náà lọ kọ́ ló ń là wá. àwọn kò kọ́ tẹ́ pé àárí kó sí. kò dẹ̀ sí gba àwọn pálapàla kan ẹ má ti jẹ ẹ lọ wo ẹ mọ tí mo sọ ẹ wọ mo ní àwò tó ṣe tó díẹ̀ wọlé mo expect àwọn pálapàla kan mi gbọ́dọ̀ parọ́ tán yìí mo dúró wọn gọ pé mo fẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ no mo gbé fún yín ẹ kú iṣẹ́ takuntakun mo pẹ̀lú gbogbo àwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo náà mo dùgbò tẹ́ ẹ tí ìwò tẹ́ ẹ ń wo interview mi lọ́wọ́ ẹ bá mi wo ẹ jọ ẹ lọ sórí Àpáta TV ìbẹ̀lẹ̀ ti rí àlejò ọ̀ràn tẹ bá ti tẹ̀ sí YouTube ẹ̀yẹn kan lọ sí YouTube ẹ tẹ àlejò ọ̀ràn Àpáta TV tẹ bá ti tẹ̀ bẹ́ẹ̀ ó máa gbé lọ bẹ́ẹ̀ jù á ní ẹ láǹfààní àti ìwò tẹ bá wò lẹ́ẹ̀kan kò sẹ́ni tí ó kọ́ yín tẹ́ tó fi tún wo bẹ́ẹ̀ torí. mo fẹ́ parọ́ pé èmi fúnra mi ti wò lẹ́ẹ̀kẹta. èmi ti wò lẹ́ẹ̀mejì. torí mo tún wò pa pẹ̀lú bí mi ṣe ní táìmù tí bá ti wà lẹ́yìn tí wọ́n sáré wò bàbá mi máa fi bluetooth sétí màmá wọn wọ́n àkínlọ́ sọ́mọ́ ìkínlọ́ màtí lọ́ọ́ rí báyìí ọgọ́rẹ́ rẹ̀ ni pé tó bá jẹ́ fíìmù ní fíìmù láwò bẹ́ẹ̀ yẹn a wò pé bọ́ nínú ọmọ tó bá jẹ́ nǹkan tẹ̀wọ́ pé mo ti wò lẹ́ẹ̀kan afílẹ̀ bọ́ ẹ̀kẹta tí mo tẹ́ bá ti bá ṣí fóònù mi fún yín sàyẹ́ pé mi tútù tí ìwọ tán sì wà díẹ̀ kó tán. Mr Latin ti ẹ ṣe bẹbẹ. ẹ bá mi kí wọn dáadáa. Mr Latin. torí nǹkan tí wọ́n ṣe rò tán play yẹn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lótìtọ́ nínú ayé tá a wà yìí. mo ní tó bá jẹ́ wípé difficulties ta kọ́kọ́ rí ni a lè torí ẹ̀ má ṣiṣẹ́ ta gbogbo iṣẹ́ méjèèjì tí mo ṣe mo lè torí ẹ̀ má ṣe mọ́. bó torí pé a ṣe sùúrù ń díẹ̀ nobody can tell so pé Mr Latin ṣe sùúrù ni ọba máa mú because àwọn tó fẹ́ wá ti fẹ́ wá tẹ́lẹ̀ ó kàn lọ kó rẹ̀ sọ̀rọ̀ ni ẹ̀mẹ́ ti jẹ́ ń bẹ tó bá ti tó tàìmẹ̀ ẹ̀sùn orí nǹkan tó ṣẹlẹ̀ tó fi wá arrest Mr Latin. torí àárín yẹn ó sì nílò tọ kò sí wàhálà kódà mo fẹ́ kí wá ṣe kíní kan lẹ́ẹ̀kan sí ẹ dárúkọ gbogbo àwọn tí ẹ mọ̀ tí wọ́n wà nínú fíìmù níwọ̀nba díẹ̀ ẹ dárúkọ wọn táwọn èèyàn bá pàdé nínú fíìmù àlejò ọ̀ràn. ṣe rí ẹ ti mọ̀ pé tó bá ti ní í ṣe pẹ̀lú crime àlè wá Kelvin Ikeduba tí ń bẹ̀ àlè wá Siro tí ń bẹ̀ àlè wá Emir tí ń bẹ̀ àlè wá tábàdí pé bí a comic pé kí nǹkan ẹ má kàn tí ẹ lọ gbóngbó ẹ lè wá Sanyeri tí ẹ lè wá Latin tí president wa tó wá lé ọ̀gá ẹ lè wá Tosin tí mo ti fẹ́ bẹnu mi ṣe sùúrù mo ti sọ pé àwọn tá a tún máa padà introduce bẹ́ẹ̀ má ti jẹ́ lọ sápá abẹ yẹn ẹ lè wá Tosin tí ṣe get Boss Aregbesola náà ṣe bẹ̀bẹ̀ ẹ bá mi kí wọn ẹ dákun ẹ bá mi rí Boss Aregbesola ẹ bá mi gbé fún wọn pé I really appreciate her reason I appreciate her is this ṣe rí kò wọ́pọ̀ kí obìnrin support obìnrin ẹgbẹ́ rúrò tí bọ́ọ̀dù àǹtí bọ́sẹ̀ wá ṣe yẹn ẹnìkan tó jẹ́ èèyàn wá tímọ́tímọ́ kan ni mo pé ẹjọ́ ṣe róòlù ni but 10 minutes ló fọ́kọ̀ 10 minutes ló fọ́kọ̀ mọ́ àpò kí la fẹ́ ṣe ọ̀nà tún mi pé PM gan ti sọ fún ẹnìkan tẹ́lẹ̀ pé ẹ máa bá wa ṣe sí bí pé ó ti mọ̀ wípé ẹni yẹn máa ṣe nǹkan tó ṣe ni. I want to say thank you to Radical again. God bless you, Radical. I appreciate you so much. Tó dé àwọn slight mistake wọ́n wà dé kó máa ń jẹ́ kí iṣẹ́ flop tí kò bá sí àwọn committee ọ̀ àwọn èèyàn tó strong kí máa fi yẹn kí Bra Sodiq mo kí yín dáadáa sọ́ǹbù mo fẹ́ gba ìwé lórúkọ ìnagijẹ kan tó ń jẹ́ ṣé sọ́ǹbù ni àbí sọ green mo kí àwọn náà dáadáa gbogbo crew and cast pátápátá ni mo kí mo kí yín dáadáa o mo dúpẹ́ o mo mọ̀ lóore o lágbára gbogbo tó yẹn bá ń dáwọ́ ilé àmàyọrí sí dáadáa kí máa kí wọ́n mà tó ṣe ìyàwó Jídé Kòsọ́kọ́ she tried ṣẹ́rí acting I love her acting ẹni tó ṣọmọ náà ní tiẹ̀ mo bí tẹ́tí bá mi lúgbọ àwọn cast náà ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹni tẹ́ bá ti wẹ̀lú ẹ lọ́wọ́
orí Àpáta TV ló wà àlejò ọ̀ràn ẹ máa rí pé wọ́n fi Tósìn bóòdẹ̀ àárí Mr. Latin àárí Sanyẹ̀rì ààrẹ yìí náà ẹ wà ní gbogbo ẹ. so everything wà bẹ́ẹ̀ ẹ bá mi lọ wò. tọ ẹ ṣeun níbi tí ọ̀rọ̀ wá dé àwọn ìbéèrè ṣe pọ̀ àwọn ìfọwérọ̀ sì kù tá a tún ṣe kì í ṣe ní báyìí nìkan lọ́jọ́ iwájú Ọlọ́run á ràn wá lọ́wọ́ màá fẹ́ kí àwọn olólùfẹ́ wa tó ń wò yín torí mo gbọ́dọ̀ àwọn tó ń wò wá báyìí aláwọn tó jó lólùfẹ́ yín ṣé lórí Ramalifa TV la fẹ́ sọ ni ìtẹ̀yìn tí ẹ̀ bá tí ì rí ní YouTube mọ̀ pé àwọn tó ti rí Ramalifa TV ní YouTube ohun tó ní ṣe pẹ̀lú ìròyìn tó ń lọ àwọn ìròyìn ìwà ọ̀daràn gbogbo àti àwọn ìròyìn míì gbogbo ẹ̀lẹ́bàá ń bẹ̀ lórí Ramalifa TV ní YouTube gbogbo àwọn tó ti jó lólùfẹ́ yín wọ́n wò yín àyílára àwọn tó ń wò yín àwọn míì náà tó jẹ́ tiwa wọ́n wò yín àwọn tó jó lólùfẹ́ àwọn méjèèjì wọ́n wò yín God bless you. níbi tí ọ̀rọ̀ wá dé ẹ kí wọn ní dédé àsìkò yìí kẹ́ ẹ fọ̀rọ̀ àmọ̀ràn síta àti fún àwọn èèyàn gbogbo nídìí iṣẹ́ tí wọ́n bá yàn láàyò. Kódà ẹ ṣe àkọ́kọ́ ni pé ẹ̀yin àgbà sọ pé yìí ni kẹ́ni kó lè ṣe mí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́ jẹ́ olólùfẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Bembeyeke TV nítorí pé tẹ̀yìn ò bá sí níbẹ̀ Bembeyeke ò nílò rẹ̀ fẹ́ àti pè mí pé Ramalifa máa bọ̀ lórí bí jẹ́ àṣìfọ̀rọ̀wọ́rọ̀ fún ẹ mo dúpẹ́ ẹ kú àtìlẹ́yìn ẹ kú kó má bàjẹ́ thanks for tuning to the channel always ó dà pé channel Yorùbá ni ẹ má jẹ́ ń tẹ tàbí ìbò adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pé ẹ̀ ń wá lóòrèkóòrè láti wá bá wa wo àwọn iṣẹ́ eléyìí tó ń jáde nílé iṣẹ́ Bembeyeke TV fún Bembeyeke lọ́dọ̀ Hajiya Ramalifa TV mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo olólùfẹ́ wa náà pé ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ pé èmi ìgbà tí ọ̀kọ̀ọ̀kan bá ti ṣẹlẹ̀ la máa ń post yàtọ̀ sáwọn normal programs wa bó bẹ́ẹ̀ ẹ lọ ẹ̀ ń fìfẹ́ ń bá wa gbé adúpẹ́ lọ́wọ́ yín pé gbogbo nǹkan tẹ̀yìn náà bá dá wọlé Ọlọ́run máa jẹ́ kó yàn òyìn orí ẹ jẹ́ wá papọ̀ pé àti olólùfẹ́ iléeṣẹ́ Bembeyeke TV àti olólùfẹ́ iléeṣẹ́ Hajiya Ramalifa TV lórí ìkànnì YouTube àti ní gbogbo ìtàkùn ayélujára pátápátá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o mo bẹ̀ lọ́run fún yín pé gbogbo nǹkan eléyìí tó bá jẹ́ oore lọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ tọrọ Ọlọ́run bá mi fún yín eléyìí tẹ́ ẹ rò pé oore ni tí kì wá ń ṣeré lọ́dọ̀ Ọlọ́run kò ní fún yín yóò fi oore tó dáa rọ́pò fún yín tó lẹ́nu mi alóhùn fẹ́ mọ́tò Ọlọ́run fún mọ́tò náà ni ó ṣiṣẹ́ púpọ̀ Ọlọ́run má jẹ́ rírú ẹ̀ má jẹ́ rírú ẹ̀ làkùn fàyàkùn gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀pẹ́ ẹ̀ ṣe ọ̀rọ̀ àmọ̀ràn mi rèé lákòókò ìkíni tó kúrò ní orí ìfọ̀rọ̀wérọ̀ yìí ni wípé ohunkóhun tá a bá ń ṣe jẹ́ àtẹ̀ramọ́ o ó lè ṣe bí ẹni pé ó fẹ́ le ẹ má olóyìnbá never relent quitter never win winners has never killed so ẹ jẹ́ ká tiraka kásákẹ́tì má pa káde máa wọ ọ̀nà àti jẹ́ èèyàn wa nínú iṣẹ́ náà torí pé téèyàn máa ń ṣe nǹkan tí ò bá fiyèsí gbà míì mo sọ pé àìní sùúrù mi dóònà bí ata bá ní sùúrù a lè ti ju báyìí ládẹ lè má tí ì débínú adẹ tí lè ṣàwọn àṣìṣe kan tí ò lè jẹ adébí adélé ní Ọlọ́run ló yé àìní sùúrù nígbà míì lè má jẹ́ kéèyàn rí ibi tó ń lọ ẹ jẹ́ a máa ṣe sùúrù ọmọ kan jẹ́ ìyá ọ̀rọ̀ ọmọ yẹn lò tó ní mọ́mì calm down viewers calm down be prayerful always ask for forgiveness ẹ máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tó rẹ̀ṣẹ̀ máa dènà orí ńgbà mi Ọlọ́run foríjì mi o Ọlọ́run dáríjì mi o Ọlọ́run má jẹ́ kẹ́ṣẹ̀ ní dènà orí mi o kẹ́ wá máa dúpẹ́ ọpẹ́ ìgbà gbogbo ló máa jẹ́ kóre tuntun kó wọlé. Àmín àmín tọ́ ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé kò máa ní jù báyìí lọ ẹ mọ̀ pé ní ìkànnì Bembeyeke tó nítumọ̀ làwa gbé wá fún yín ẹ̀yin fúnra yín sì ẹ má fi sọ̀yà bẹ́ẹ̀ tá a sì ń rí ẹ já mèrò yín ní comment section ẹ má gbàgbé láti lọ sórí Àpáta TV tẹ́ bá débẹ̀ ẹ tẹ àlejò ọ̀ràn lórí ẹ máa rí fídíò yẹn níbẹ̀ tàbí kẹ́ lọ sórí YouTube kẹ́ tẹ àlejò ọ̀ràn Àpáta TV tẹ́ bá ti tẹ̀ ó máa gbé yín lọ síbẹ̀ kẹ́ wo fídíò yẹn ó láwọn ẹ̀kọ́ kan tó jinlẹ̀ nínú kì í kàn ṣe àwọn fíìmù tí wọ́n ń ṣe àmúlùmálà tàbí tí ò ní nítumọ̀ tí ò ní dúró re Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ẹ má gbàgbé pé Isnad Homes and Properties iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń talé wọ́n sì wà ń bẹ̀ fún yín o ṣẹ́rí kò sẹ́ni tó ní dúkìá pamọ́ tó ralẹ̀ tó ralé tó lè sọ pé òun padà ń regret ẹ̀ nítorí pé ó padà máa ní ohun tí wọ́n ń pè ní value ó máa ń tẹ̀síwájú ni tẹ́ ẹ bá ṣèyí àǹfààní ni ẹ sì rí nǹkan dé bá níléeṣẹ́ Isnad Homes and Properties ilẹ̀ ilé wà ilẹ̀ oko wà ilẹ̀ fún iléeṣẹ́ wà iye báwo ẹ fẹ́ ni wọ́n bá ní kọ́lé wọ́n bá ní ṣètò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ wọn ìyẹn bẹ́ẹ̀ gbọ́ tìtọ́ jókòó ẹ má gbàgbé ATJ Textiles aṣọ àdìrẹ tó jẹ́ ti ojúlówó tilẹ̀ wa fún ìgbélárugẹ àṣà wa
gbogbo àwọn tó wà ń lu òyìnbó tí wọ́n ti ń rà lọ́wọ́ wọn ó ń tẹ̀ wọ́n lọ́wọ́. Ẹ̀yin náà bó jẹ́ òkè òkun lẹ́wà bó jẹ́ nílé náà ni ẹ̀yin ẹ ṣáà ti kàn sí wọn ní ATJ Textiles. Dfash Express Logistics ara àwọn tí wọ́n ń ṣonígbọ̀wọ́ ìkànnì yìí nìyẹn. Dfash ẹ̀yin fẹ́ kọjá lọ sí UK kó lọ sí Amẹ́ríkà kọjá ránṣẹ́ ìrọ̀rùn ní owó wọn ò sì wá pọ̀ o. Àwọn tó ti ń bá wọn dòwò pọ̀ wọ́n rí bẹ́ẹ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí lẹ́ẹ̀kan sí. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Dfash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Dfash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Dfash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Dfash Express Logistics Services. Your convenience is our priority. Èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV.